amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa akínyìn káàkiri tẹ́tí ń wò wá ṣàlàáfíà ni ṣóńdù bí mi ṣe máa ń sọ létòótò akí gbogbo yín káàkiri tẹ́tí ẹ̀yin tó yẹ pé nàìjíríà lẹ ti wò wá lórí Star Times lóko nìbàdàn lóṣogbo lákùrẹ́ káàkiri akínyìn àdéjọ́ wípé orí ẹ̀rọ ayélujára ni ní ìlú amẹ́ríkà ní United Kingdom ní Europe káàkiri náà akínyìn ètò àgbààgbà tẹ fẹ́ràn náà la tún mú wá sí ojú àwòrán yín àgbààgbà tí a ti ń bọ̀ wọn bàbá àwọn màmá tí wọ́n ti gbé iṣẹ́ gidi tí wọ́n ti gbé ṣe tí wọ́n dẹ̀ ti ṣiṣẹ́ gidigidi látọ̀dún tó ti pẹ́ ẹ máa ti mú wá láti jọ̀njọ́ yìí náà àdẹ̀jẹ́ kó sú wa torí àwọn bàbá wa ẹ̀ a fẹ́ mọ̀ èyí tó ń jò tọ́ àdẹ̀fẹ́ wọn bọ́ ṣe gbégbé sí ayé wọn ní ìtọ́dẹ̀ wà láyé tọ́wọ́ aláàyè yìí náà lálẹ́ wà bá wọn àfẹ́ yẹ́ pé tọ́ bá máa gbọ́ oríṣiríṣi nǹkan lára àwọn bàbá tẹ wá sọ wípé ẹ fẹ́ ká gbé wá tí mo dẹ̀ ní ẹni sùnùgbé tó bá di ọdún tuntun á gbé wọn wá tó dẹ̀ pé ìbéèrè ti pọ̀ mo ní ẹni sùúrù ẹ jẹ́ ká ṣọdún tán bá dẹ̀ ti ṣọdún tán ni mo kàn sí bàbá bá dẹ̀ ní kò sí wàhálà tọ́wọ́n bá ti yanjọ́ wọn kankan òun á ké sí wa bá dẹ̀ ké sí wa náà ẹni wá dẹ̀ dùn pé a wà pẹ̀lú wọn báyìí ìjíròrò yìí là mo tún ti dé a fẹ́ gbéra pẹ̀lú àwọn tèmi tájọ wà ń bí ta dúró gbọ̀ngbọ̀n Ìbàdàn láwà Ìbàdàn nílò Olúyọ̀lé akínyìn gbogbo ẹ̀yin Ìbàdàn ṣàlàáfíà ni ẹnikẹ́ mú mi kanlẹ̀ torí ètò àgbààgbà ẹ̀ ni ẹ wá nǹkan fìdílé ẹ kọ́gbọ́n adẹ́ẹ̀rí nǹkan gidi dì mú bàbá mi Bámidélé David Odule mo kí yín sà. ẹ ṣeun mo kí yín o atọ́kùn àti olótùú. ẹ ṣe sà ìdá alábàáyín sà. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ ṣe tí bó tẹ̀ ẹ́ pé bóyá pé ẹ ṣe wọn wàhálà kankan kí ẹ tó bá wa adúpẹ́ lọ́wọ́ yín. ẹ ṣe. ẹ bá mi kọ́ àwọn olólùfẹ́ yín káàkiri tó ti ń béèrè yín ẹ bá mi kí wọn ń pẹ́ wà tó pẹ̀lú. mo fi àsìkò yìí kí gbogbo àwọn olólùfẹ́ mi jákèjádò orílẹ̀-èdè yìí àti káàkiri àgbáyé mo kí olótùú àti atọ́kùn nígbà tí tẹlifíṣàn àjíǹde ara máa jẹ́ o mo fàsìkò yìí kí gbogbo wa pé a kú ọdún a kú ìyèdún ẹ̀mí wa ṣe ọ̀pọ̀ ọdún láyé ọdún àyàbò fún gbogbo wa. àmín àmín bá mi ẹ ṣe gan sa bá mi iṣẹ́ tán náà mi pọ̀ sí yín torí ètò àgbààgbà ya ti wà lẹ́nu ọjọ́ ti pẹ́ díẹ̀ tó bá dẹ̀ ń sọ pé láàárọ̀ àwọn authority àti àpàṣẹ ẹ̀wọ̀n béèrè tí mi lè béèrè lọ́wọ́ wọn ta ti ń ṣe fún yẹn máa béèrè lọ́wọ́ yín sà ní bínú sí mi ẹ̀sìn sàmọ́ kó tó di pé a bọ́ sí ìkókó main kínní gangan jẹ́ amúlátẹ̀yìn díẹ̀ fọ́wọ́n tí wọ́n mọ̀ yín náà tó náà wọ́n ọ̀dọ́ púpọ̀ náà ń wò yín ọkọ máa ń sọ pé ọmọ Ìbàdàn ní èmi dẹ̀ ní ẹ̀yìn sọmọ Ìbàdàn gbé dà ń pé a lè pè yín lọ́mọ Ìbàdàn àmì ibi gọ́ngọ́ tẹ́tí wọ́n àyàwó ara ilé fẹ́ mọ̀ sá ibi gọ́ngọ́. ṣe rí tán bá ní ọmọ Ìbàdàn ní mí torí ibi téèyàn bá gbé tó tù lára tó tùbà tó tùṣẹ́ fún tó ní oríṣiríṣi ní tó lè tọ́ka sí ń bẹ̀ bóyá ọmọ ni o bóyá ilé ni o bóyá dúkìá ni o irúfẹ́ ìlú bẹ́ẹ̀ ó ti dìlú yàn tó bá sọ pé ọmọ Ìbàdàn ní mí mo gbà tòró pẹ́ díẹ̀ ó ti pẹ́ díẹ̀ tèmi náà ti wà ní ilẹ̀ Ìbàdàn èmi náà ti dọmọ Ìbàdàn mo lọ́mọ Ìbàdàn lọ́rẹ̀ẹ́ lóríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọmọ bíbí inú Ìjẹ̀bú ni mí ọmọ Òru Ìjẹ̀bú ni mí Òru Àjẹ̀bẹ́ Ìpẹ́rì ìlú mi nìyẹn but ìlú Ilé-Ifẹ̀ la bí mi sí. mo máa ń fẹ́ béèrè pé ìlú yín gangan tó jẹ́ ìlú Òru yẹn ẹ bá mi sọ ń pa ẹ̀ díẹ̀ torí àwọn tó ń wò yín èèyàn mi ò gbọ́ rí èèyàn mi ṣe ń gbọ́ ni ẹ bá mi júwe bẹ̀ ń pé irú ìlú wo níbo ló wà. ìlú Òru wà ní ìpínlẹ̀ Ògùn ní ìjọba àríwá ti ìjọba ìbílẹ̀ àríwá nípínlẹ̀ Ògùn Ìjẹ̀bú North ibẹ̀ ni ìlú Òru wà ó wà ní tí a bá ń lọ sí Ìjẹ̀bú Òde tá a bá ti kọjá Máàmù tá a bá yà sápá ọ̀tún à ń lọ ságọ̀ Òwòyí tá a bá yà sí apá òsì à ń lọ sí Òru àti Ìjẹ̀bú Igbó tó bá wá sọ pé middle belt ni wá kò ní wọ̀ àárín àwọn ìlú yẹn ní ìlú Òru wà ó wà láàrin Àgọ́ Ìwòye Ìjẹ̀bú Igbó Ìjẹ̀bú Òde àárín ló wà.
ẹ ṣe fáwọn tí wọn bá mọ̀ òun lẹ ti mọ̀ yẹn bóyá ẹ kọjá ń bẹ yẹn. ẹ ti gbọ́ rí torí ilẹ̀ aláàánú ni mo ti wá ìlú aláàánú lèmi ti wá tẹ bá dẹ̀ ní ṣé àwò máa sọ fún yín ẹ ti gbọ́ rí pé ibì kan wà tó ń pè ní refugee camp ní ìpínlẹ̀ Ògùn nígbà kan ìlú Òru ní refugee camp yẹn wá gbogbo àwọn tí wọ́n sá àsálà fún ẹ̀mí wọn ní Sierra Leone ní Liberia ìlú Òru ni wọ́n kó wọn sí àdẹ̀gbà wọn lálejò àgbà wọn tọwọ́ tẹsẹ̀ èyí tó ti dọmọ Òru wà ń bẹ̀ èyí tó ti lọ sílé ẹ̀kọ́ tó ti di lecturer ó ti wà ní ibẹ̀ èyí tó ti gbà pé Òru nílùú òun ó ti wà ń bẹ̀ ṣe mọ̀ pé ìlú aláàánú ni ẹ̀ tó ó jẹ́ irú ìlú tí mo ti wá. ẹ ṣe bàbá mi ó ní ètò yìí dálé lórí iṣẹ́ rí pé àtọ̀ sígbà tẹ̀ tí màá sọ̀rọ̀ nǹkan gẹ́gẹ́ bí tatún ti yà sí ẹ̀mú yẹn kẹfì sápẹ́ má fi jọ bàbá ibẹ̀lẹ̀ ti lọ àti primary àti secondary. bẹ́ẹ̀ni mo lọ sí nígbà tá a bí mi ní ìlú Ilé-Ifẹ̀ mo bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ńbẹ̀ ṣùgbọ́n kò pẹ́ ńgbà yẹn ni ìyá tó bí wa ló ṣaláìsí gbogbo wa padà sí ìlú Òru mo wá lọ sí abúlé wa kan tó ń pè ní Falafọmọ ibẹ̀ ni mo ti ṣe ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ẹgbẹ́ Òru náà ńbẹ̀ ló wà ẹ̀yà Òru náà níbi tí mò ń sọ yìí apá kan ní ìlú Òru náà ló náà mo wá lọ sí ìlú Òru láti lọ sí modern school mi ò ní àǹfààní láti lọ sí secondary school mo lọ sí modern school. bàbá àwọn ọ̀dọ́ ń wò yín lé kò fẹ́ yé wọn modern school secondary school. àdà ṣe rí modern school yẹn ọdún mẹ́ta náà máa ń lọ níwèé mẹ́jọ àwọn àgbàlagbà ń gbà wọn ni ó kàwé mẹ́jọ oníwèé mẹ́jọ ni kò ń ṣe oníwèé mẹ́wàá ẹ mọ̀ pé oníwèé mẹ́wàá náà máa ń ṣe tàwọn ní secondary school yẹn ìyẹn ló níwèé mẹ́wàá oníwèé mẹ́jọ lòun tún kéré sí secondary school ìyẹn ni modern school secondary modern school àwọn tí wọ́n lọ sírú fẹ́ iléèwé bẹ́yẹn wọ́n á ti mọ́ra wọn mi ò láǹfààní láti lọ sí secondary school. Lẹ́yìn yẹn mo lọ sí teacher training college gbogbo ilé tí mò ń sọ yìí ìlú Òru ni torí teacher training college yẹn ó ní mo sọ pé ńgbà tí ò sí ilé ẹ̀kọ́ olùkọ́ni onípò kejì mọ́ ní gbogbo ìpínlẹ̀ Ògùn ọgbà yẹn dẹ̀ tóbi gan ibẹ̀ náà fi ṣe refugee camp tí mo sọ yẹn tí mo ní gbogbo ará Liberia nǹkan kan wà ń bẹ̀ ó jẹ́ ilé ìwé tí mo lọ ń bẹ̀. Nípa ilé ìwé yẹn ká tó kúrò ń bẹ ẹ tún wá lọ ṣe mascom talamọ amóhùnmáwòrán kọ̀ọ̀kan báwo ni ẹ tún ṣe wá jẹ mo fẹ́ ká mú ìdí ìdí kan ká tó di pa àtẹ̀síwájú. mi ò fẹ́ sọ̀rọ̀ nípa education púpọ̀ ni ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń mẹ́nu báyẹn náà ìtẹ́ bá béèrè màmá dáhìn lò kì í ṣe ibẹ̀ yẹn ni mo dá dúró sí mo ní ìmọ̀ ẹ̀kọ́ nínú mass communication tẹ̀sán yẹn ní Ọlábísí Ọ̀nàbànjọ University ibẹ̀ ni mo ti ṣe degree first degree ìpele kìíní nínú àwọn kẹ́kọ̀ọ́ gboyè tí ní kìíní ṣùgbọ́n even kó tó ìgbà yẹn náà mo ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó ń pè ní theatre workshop ní yunifásitì ti ìlú Ìbàdàn lórí ọ̀rọ̀ tíátà dé mo ṣe yẹn náà mo ṣe yẹn náà mo kàwé yẹn torí pé ó wù mí kí n ní ìmọ̀ lórí àwọn nǹkan kan ṣùgbọ́n mi ò kí máa ń fẹ́ sọ gbogbo àwọn nǹkan yẹn torí lọ́wọ́lọ́wọ́ bá a tún ṣe ń sọ̀rọ̀ ìmọ̀ tó yẹn kàwé. lọ́wọ́ báyìí náà. lọ́wọ́lọ́wọ́ báyìí. ṣé bàbá mi ẹja àfihàn lẹ́nu tó bí ta ṣe kọ́ pamọ́ ká tún mẹ́nu débẹ̀ pé tó bá jẹ́ pa ìwé náà ni bàbá wà ń bẹ̀ ta ni ẹni tó ń jẹ́ Délé Ògúnsànyà. ẹ ṣe ní ìgbà tí mo wà ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mo máa ń ṣe àwọn nǹkan kan ní abúlé ibi tí mo ti lọ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí mo sọ yẹn kì í ṣe ti Ilé-Ifẹ̀ ti Ilé-Ifẹ̀ náà àrídíẹ̀díẹ̀ ń bẹ ṣùgbọ́n eléyìí tí mo ń sọ yìí ni wípé àwọn oríṣiríṣi ètò ló wà oríṣiríṣi àwọn nǹkan tó jọmọ́ ìṣẹ̀dálẹ̀ ni wọ́n ń ṣe bí kan ṣọdún nígbà tí ó bá tó àkókò ẹ̀bìbì ẹ mọ̀ pé àwọn oṣù yẹn wọ́n á ní ṣẹ́rẹ́ èrèlé ẹrẹ́nà ìgbé ẹ̀bìbì òkúdu
gbogbo àwọn agẹmọ Ògún lóríṣiríṣi ṣùgbọ́n àwọn ọdún yẹn ṣe mọ̀ pé oṣooṣù ló ní ọdún kan tí wọ́n yà àwọn ìṣẹ̀dálẹ̀ wa oṣooṣù ló ní nǹkan kan tó yà sọ́tọ̀ láti fi ṣe nǹkan kan irú àsìkò ẹ̀bìbì yẹn tó ń jẹ́ bí oṣù kẹta àbí tó jẹ́ bí irú àsìkò yẹn wọ́n ní wọ́n lé gbogbo àwọn nǹkan tó jẹ́ bí nǹkan tí ò dáa wọ́n fẹ́ lé kúrò nílẹ̀ gbogbo àwọn oríṣiríṣi ọdún ìbílẹ̀ yìí ni máa ń rí ni mo dẹ̀ máa ń nífẹ̀ẹ́ sí kò ń ṣe pé torí pé mo fẹ́ jẹ́ olórìṣà ṣùgbọ́n mo máa ń nífẹ̀ẹ́ sí torí àwọn kọ̀ọ̀kan tó ń tẹ̀lé bí ká jẹun bí ká jó bí ká lùlù lóríṣiríṣi ó máa ń dùn mọ́ mi ẹ mọ̀ pé kò sọmọ kékeré tírú nǹkan bẹ́ẹ̀ ò ní nígbà tí mo wá ní àǹfààní láti lọ sí modern school tí mo sọ ẹ àwọn èèyàn wa máa ń wá wọn wá ń ṣeré àwọn bíi omilani tíátà araba concert party Fẹ́mi Adéyẹmọ Ìṣọ̀lá Ògúnṣọlá àwọn tó máa ń sábà wá síjẹ̀bú ni mo ń dárúkọ yẹn tó máa ń wá dáadáa ń gbà yẹn ni mo ń sọ yẹn àwọn wọ́n pọ̀ bẹ́ẹ̀ yẹn ṣá wọ́n pọ̀ torí kí abá ní ká máa tò yẹn lọ ilẹ̀ akún mo wá rí wípé gbogbo nǹkan táwọn ará bí ń ṣe yìí àwọn nǹkan tá à ń ṣe ní abúlé náà táwa kan rí nírí pé táwa kan ṣe nígbà tí wọ́n sọ pé èèyàn ṣe for fun wọ́n dẹ̀ ń gbowó lọ́wọ́ ìgbà sílé kan ìgbà sísì ìgbà gbogbo ló bá jẹ́ bẹ́ẹ̀ ni o èmi náà bá rọ́nà èmi náà gbowó lọ́wọ́ ẹlòmíì o bóyá ká sọ pé bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn nígbà tí ó wá di ọdún kan àwọn ènìyàn ti ń wá ṣùgbọ́n mo ríra mi bí ọmọ kékeré àwọn ènìyàn ti wá ẹni tẹ́ dárúkọ yẹn ó ti kú nísìnyí Délé Ògúnsọ̀yà wọ́n wá ṣeré nígbà tó wá ṣeré yẹn tó ń bá lọ bá wọn ṣé mo lè máa bá yín ṣeré inú ẹ̀ dẹ̀ dùn ẹ mọ̀ pé ńgbà yẹn gbogbo àwọn tó máa ń kó ṣeré káàkiri bí ẹni tó jábọ́ lẹ́yìn mọ́tò bí ẹni tó lọ sóko tó sádànù lábẹ́ ẹ̀ bóyá wọ́n ti ń fi roko ńlé tí ó wèé pé òun ò lè bá bàbá wọn àti ìyá òun roko mọ́ tó tú dànù bóyá torí pé ó ti máa wàdà díẹ̀ ṣe akọlọ̀jọ́ ènìyàn ní tíátà ni bí ọ̀rọ̀ tíátà ṣe jẹ́ ńgbà yẹn náà ni àtiwá yẹn náà ò yàtọ̀ sí yẹn náà ìgbà tí mo rí ẹni ẹ̀ máa jẹ́ mo lè máa bẹ́ẹ̀ ṣeré and that was 1977 ó wá ní bẹ́ẹ̀ ni ok ó ti yá kí n máa bá òun ṣeré so ìgbà tí mo wá ṣe tán toró kù fẹ́rẹ́fẹ́ kí n ṣe tán ní modern school yẹn ni mo rí ẹni ẹ̀ gba mo ṣe tán mo kọ́ tẹ̀lé ni bí mo ṣe mọ Délé Ògúnsọ̀yà òun lẹ́ni àkọ́kọ́ tí mo kọ́kọ́ tẹ̀lé lọ ṣeré orí ìtàgé kò sí láyé mọ́ o ṣùgbọ́n tí mi ò bá sọ á jẹ́ pé mi ò ṣe dáadáa mo jẹ̀gún mọ́yán nìyẹn ẹ̀yìn ẹ̀ ni mo kúrò tí mo lọ bá bàbá wa àwọn náà ti dolóògbé ń sìn àbárú ọlọ́kọ̀ tíátà bàbá wa Mukaila Adébísí ọlọ́kọ̀ ló ń ṣe olùdarí ẹ̀ wọ́n padà di Michael Adébísí ọlọ́kọ̀ nígbà tí wọ́n di ẹlẹ́sìn Kristẹni bọ̀ Mukaila gangan ni wọ́n sọ wọ́n gẹ́gẹ́ bí a ṣe gbọ́ táwọn náà dẹ̀ sọ mo tún ṣeré lọ́dọ̀ yẹn náà mo kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn ẹnìkan sì wà láyé tí mo tún lọ sọ́dọ̀ ẹ̀ náà ìyẹn alàgbà Túbọ̀sún Ọdúnsì tí gbogbo wa mọ̀ sí amòye gbogbo àwọn bí mo ṣe rin àwọn ìrìn àjò mi nìyẹn mo ti ń ṣeré orí ìtàgé kí n tó padà lọ sí teacher training college mo ti ń ṣeré orí ìtàgé kí n tó lọ ṣe theatre workshop yẹn mo ti ń ṣeré orí ìtàgé kí n tó padà lọ sí yunifásitì gbogbo àwọn ilé ẹ̀kọ́ mi mo ti bẹ̀rẹ̀ eré orí ìtàgé láwọn ètò ṣe gbòógì nínú ètò ẹ̀kọ́ mo ti bẹ̀rẹ̀ orí ìtàgé kí n tó lọ máa ṣe lẹ́yìn pé mo jáde ní iléèwé olùkọ́ni onípò kejì ìyẹn teacher training college tí mo sọ grade 2 lẹ́yìn pé mo jáde ńbẹ̀ tó dẹ̀ pọn dandan wípé ẹni tó bá lọ sí iléèwé olùkọ́ni onípò kejì yẹn
ó ní láti ṣiṣẹ́ olùkọ́ni àìjẹ́ bẹ́ẹ̀ kò ní gba ìwé ẹ̀rí ó di dandan ní àsìkò táwa lọ ó di dandan tipátipá ni láti ṣe tí ò bá jẹ́ pé mo lọ mo dẹ̀ fẹ́ gba ìwé ẹ̀rí pé mo lọ n bá sọ pé mi ò ṣiṣẹ́ kankan rí yàtọ̀ sí tíátà láyé mi. ẹ ṣé bàbá lára àwọn pátá kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ṣeré torí mò ń mú látòkè ni ẹ bá bàbá olóògbé Akin Ògúngbè. bẹ́ẹ̀ ni. mi wọ́n mọ̀ bóyá ṣé bàbá Ògúndé náà ṣe kópa díẹ̀ pẹ̀lú wọn mi ò bóyá nǹkan tí ètò tí mo wádìí yẹn fẹ́kẹ́ ṣàlàyé bẹ̀rẹ̀ fún mi. láti bá wọn ṣeré púpọ̀ àwọn akẹgbẹ́ wa tó lè sọ bẹ́ẹ̀ ò tó nǹkan torí pé bàbá ní àwọn ọmọ tó jẹ́ bàbá náà jẹ́ sáwà àwọn tó jẹ́ bàbá sí wa tó jẹ́ ọmọ sí bàbá Ògúndé ni wọ́n làwa lè sọ nípa wọn ó lójú ẹni tó lè sọ̀rọ̀ nípa Ògúndé nù wa gbogbo ń tá a bá ń sọ ìtàn ni. bọ́tẹ́ mọ̀ wọ́n sójú ẹjọ́ kò ń ṣe bí yẹn mo mọ̀ wọ́n sójú kì í ṣe bí kódà mo bá wọn sọ̀rọ̀ rí kì í pé mi ò mọ̀ wọ́n sójú kódà mo bá wọn kópa nú àyànmọ́ ṣùgbọ́n mi ò lè fi wé irú àwọn ìmíì tí mo kópa wọ́n tiẹ̀ lè má tán bá wà láyé wọ́n á rántí ó ṣeéṣe kan ti mọ̀ pé nìkan jẹ́ Dele Odule ṣùgbọ́n kó tó di pé ó kú yẹn ó yẹ ṣe kan sọ pé nìkan jẹ́ Dele Odule kan má mọ̀ ọ́ tí mò ń sọ nìyẹn ṣùgbọ́n wọn ò lè sọ pé nìkan jẹ́ Ìṣọ̀lá Ògúnṣọlá kí bàbá Ògúndé sọ pé àwọn ọmọ ìyẹn ni mò ń try láti sọ ìyọ̀nà náà bó ṣe rí wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ bàbá lérè pa ẹ̀ mọ́ kí bàbá Ògúndé sọ pé òun ọmọ wọn ṣùgbọ́n ìṣe kan sọ̀rọ̀ èmi kan láwọn ọmọ mi bó ṣe rí nìyẹn bọ́ kì í ṣe pé mi ò àwọn ò ní sọ pé àwọn ò mọ̀ mí ìdí tí wọn ò ṣe ní sọ bẹ́ẹ̀ ni pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí bàbá Ògúndé kú ni bàbá Ògúngbè kú wọ́n ti ń kóru wa mọ́ra àwa náà ti ń dàgbà díẹ̀díẹ̀ wọ́n dẹ̀ ti ń kó wa mọ́ra bí bàbá Ògúndé náà ṣe kóru wọn mọ́ra tó kó irú àwọn bàbá lérè pàmò àtàwọn tó kù yẹn náà bó ṣe kó wọn àwọn náà ti ń kó wa mọ́ra kò possible kí bàbá Akin Ògúngbè kan wà láyé ń sìn kan láwọn ò mọ̀ mí torí pé ẹgbẹ́ ìbáṣepọ̀ yẹn tóbi mo kópa nú eré wọn tó pọ̀ tí mo dẹ̀ kópa dáadáa tí ó ń ṣe pé kákan lọ wẹ́rẹ́wẹ́rẹ́ irú ilé tí mo sọ nípa Ògúndé tó pọ̀ tó máa mọ̀ ìgbà Délé dá ẹ jẹ́ kí Délé wá dá sọ̀rọ̀ yẹn ẹ mọ bí level yẹn ṣe rí mo kópa then yàtọ̀ sí yẹn ANTP yẹn ìgbà tí bàbá Akin Ògúngbè jẹ́ chairman Ogun State èmi ni secretary nígbà yẹn that was 1982. ẹja mẹ́nuba kó tó di gbà dé yẹn tó dáa sí ń bọ̀ yẹn náà bàbá ṣé gbà yẹn ṣé àwọn bàbá tẹ̀ ń sọ yìí ṣé ó ń bówó dé ni àbí ìfẹ́ ni torí fọ́wọ́n èèyàn tó ṣe ń bẹ̀ tó ń wò yín sìn kí ló bá dé gbà yẹn ṣé ìfẹ́ yẹn náà nàbí olówó tó ń fún yín. ìfẹ́ ni o ìfẹ́ ló pọ̀ jù o ìfẹ́ ẹ̀wùn ẹ má yẹ kí n sọ pé ìfẹ́ ẹ̀wùn ẹ jẹ́ kí n lo Yorùbá mi ìyàtọ̀ wà nínú passion àti love. But when you are passionately in love with something, you can be passionately in love. Ẹ ti mi mọ̀ bóyá ọ̀rọ̀ mi ìfẹ́ ọ̀tọ̀ ẹ̀wùn ọ̀tọ̀ ẹ̀wùn ló pọ̀ jù nú àwa tá a bẹ̀rẹ̀ eré orí ìtàgé ní ìgbà táwa náà bẹ̀rẹ̀ yẹn torí èmi náà mo ti lò kọjá 40 ọdún níṣẹ́. Ìgbà kódà ń pẹ́ bá Ogun State cultural troupe ẹ fẹ́ lọ represent Ogun State nǹkan torí mi máa ń fẹ́ yànnà náà fún bó ṣe rí nígbà yẹn. Inú mi dùn pé ẹgbọ́n yẹn náà ní ọdún kan bàbá wa Ògúndé wọ́n fẹ́ dá national troupe lẹ̀ Babangida náà wà ń bẹ̀ gbà nígbà tí ọ̀gágun Babangida olórí orílẹ̀-èdè nígbà kan rí tó wà ń bẹ̀ gẹ́gẹ́ bí a ṣe gbọ́ bàbá Ògúndé ó fún wọn ní proposal ẹ gbọ́ bí mo ṣe mú ọ̀rọ̀ ẹ̀ gẹ́gẹ́ bá a ṣe gbọ́ torí mi ò jókòó tì wọ́n pé ó yẹ kí Nàìjíríà ò ní troupe bọ́tẹ́ ẹ mọ̀ pé wọ́n rí bàbá Ògúndé bẹ́ẹ̀ ni pé téèyàn bá máa mú proposal wá tó máa ní kí Nàìjíríà ní troupe ṣé ẹni tí ò lọ sí yunifásitì ni mọ̀ bóyá ó yẹ mo rò pé ó bí bàbá wa nínú díẹ̀
wọn ò sọ bẹ́ẹ̀ sí o ìṣesí wọn lórí bẹ́ẹ̀ o pé bóyá àwọn tó kàwé bóyá wọ́n ti kó sí bàbá nínú olórí orílẹ̀-èdè pé tẹ́nibọ̀dé bá tẹ̀ máa mú kọ́ sórí ẹ̀ kó mu wá. ṣe professor of theatre art ló yẹ kó jẹ́ ẹni tó ní tó ní doctorate ló yẹ kó jẹ́ ó ṣe máa jẹ́ alárìnjó bàbá dẹ̀ ní kò burú ohun ti bọ̀ ṣùgbọ́n ọ̀gágun Babangida náà àwọn náà ní làákàyè tiwọn tẹ́rí àwọn èèyàn ò lójú ẹni tó mọ púpọ̀ nínú ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ẹni tí ò bá gbọ́ tẹnu ẹ̀gà ló máa ní ẹ̀gà ń pàtó àtẹni tó mọ̀ àtẹni tí ò mọ̀ ló máa ń sọ̀rọ̀ orílẹ̀-èdè yìí àtẹni tó mọ̀ àtẹni tí ò mọ̀ nítorí bá gbọ́ lẹ́nu eléyìí bá jó tọ́ ìbámu àwọn náà máa bẹ̀rẹ̀ sí blow ẹni yẹn fọgbọ́n ṣe torí bàbá wa lọ ṣe nǹkan kan tó ń pè ní ọ̀sọ̀ọ̀sà experiment ṣé ẹ rò pé bóyá mi ò ní kíní ni mi ò ní doctorate mi ò ṣe professor of kíní kan ok mo ti gbọ́ wọ́n wá lọ kó ẹgbẹ́ yẹn jọ fúnra ara wọn n tó fẹ́ kí Nàìjíríà ó ní ẹ̀ wọ́n wá lọ ṣe fúnra ara wọn wọ́n wá pè ní ọ̀sọ̀ọ̀sà experiment wọ́n wá bẹ̀rẹ̀ sí gbé trúùpù yẹn kiri Babangida fúnra rẹ̀ dẹ̀ wá rí ó wá wí pé ẹni yìí ó dà ó ní doctorate o kò ní doctorate o if this can make one a professor I want to believe this man is one and that was exactly what gave birth to national troop he started it after Baba Ogunde kò sí ẹni tó head the national troop tí ò ní doctorate kò tún sí ẹlòmíì tó tún head ẹ̀ tí ò ní doctorate bóyá ká sọ pé arákùnrin kan tó bá wọn ṣiṣẹ́ nígbà tó kú tán ní kó kàn act kó act díẹ̀ fúngbà díẹ̀ kó fi yan substantive kò sí ìyẹn ọ̀gbẹ́ni Bíọ́dún Àbè ṣó ti yé ń sìn so nígbà tí bàbá yẹn wá ṣe nǹkan yẹn ngbò wá di 19 ibi tí mò ń bọ̀ nìyẹn lórí ọ̀rọ̀ Ogun State Troop ngbò wá di 1987 èmi náà bá ní màá ṣe irú nǹkan bẹ́ẹ̀ èmi náà bá kọ proposal sí Ogun State pé ó yẹ ká ní troop as Ogun State Troop wọn ò dá mi lò bíi ti bàbá èmi ò tiẹ̀ dẹ̀ wá ṣe uru experiment. Ṣùgbọ́n Ọlọ́run mú wọn lé mi lọ́wọ́ ọdún náà ni wọ́n bẹ̀rẹ̀ Abuja Carnival tó ti wá sọ di Abuja Carnival ọdún yẹn náà bẹ̀rẹ̀ 1987 Babangida ló kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n wá ní kí gbogbo state kan kó troop wá nígbà tó wá sọ wọ́n wá ní ọmọ kan máa mú proposal àwọn ọmọ ló ń lé òun lè kó trúùpù jọ ẹ ṣe jẹ́ ká fún ní trial bóyá àríkọ́ àtọ́rí wọ́n fẹ́ kó Ògùn State náà lọ kó náà lọ bẹ́ẹ̀ ni so wọ́n fẹ́ kó Ògùn State náà lọ ṣùgbọ́n ẹni tó jẹ́ chief cultural officer ńgbà yẹn tó rà ní troop Ministry of Information ló wà tó wà ní cultural division under the Ministry of Information bàbá àwọn náà ti dolóògbé báyìí Olúṣókọ̀yà àwọn ni chief cultural officer ńgbà yẹn tó bá dẹ̀ fẹ́ ṣe nǹkan tó ní ṣe pẹ̀lú cultural activities bóyá kan lọ bá àwọn tó ń ṣe ọlọ́mọlú kan lọ bá àwọn tó ń ṣe gẹ̀lẹ̀dẹ́ ní ẹ̀gbádò kan lọ bá àwọn tó ń ṣe bí eré ìyàwó ìsọmọlórúkọ lágbọ́wòye àwọn tó ń ṣe àwọn tó jẹ́ àwọn cultural groups tó wà ní ọ̀nà máa ń lò ṣùgbọ́n troop gangan ẹ mọ̀ pé troop broad drama máa wà ń bẹ̀ drama kìíní máa wà ń bẹ̀ dance wà ń bẹ̀ sculptural thing máa wà ń bẹ̀ and so on and so forth so wọ́n wá ní ẹ jẹ́ ká fún ọmọkùnrin yẹn ní trial bóyá ẹ jẹ́ ká tiẹ̀ ní kó nítorí òun ní ẹ jẹ́ kó kó wá kárí bóyá wọ́n lè lọ represent wa ní Abuja mo dẹ̀ kó wọn lọ ṣùgbọ́n
to God be the glory. Bàbá yẹn ó ti láwọn standby yẹn chief cultural officer wọ́n ti láwọn standby people tó ń lò bí bàbá wa kan ní àgọ́ òwòye ṣé mo pọ́ mo rù lé mi bàbá wa kan láwà lágọ́ òwòye àwọn náà ti kú wọ́n pe bàbá yẹn ní bàbá Asani Adékọ̀yà Asani olóríṣà àwọn bàbá olóríṣà ni ṣé mo bí pé irú àwọn bàbá Yẹmí Ẹlẹ́bùúbọn kan ní àwọn Ifá team kó wá jẹ́ pé tọ́sùn bá fẹ́ ṣe nǹkan kan wá lọ kó Ifá àwọn onífá team wọn bóyá kan lọ káwọn tó ń ṣọ̀ṣun Òṣogbo àwọn eléégún ṣé mo pa àwọn eléégún náà máa ń ṣe oríṣiríṣi bẹ́ẹ̀ ni so wọ́n wá ní àwọn táwọn máa lò ti wà mo ṣáà gbìyànjú láti ṣẹnu gangan ṣàgbé irú yẹn kọ́ náà ń wá ntọ́ ń wá ní àwọn troop gangan náà ń wá kò ń ṣe pé kẹ́kọ̀ọ́ lọ síbi kan kẹ́kọ̀ọ́ lóríṣà kẹ́kọ̀ọ́ lọ síbi kan kẹ́kọ̀ọ́ kẹ́nìkan no. Bàbá wa Táíwò Alimi dẹ̀ ní commissioner for information àwọn náà dẹ̀ rí ní tí mò ń sọ yẹn ó yé wọn wọ́n bá ní ó dáa àwọn tẹ́ fẹ́ kó yẹn wọ́n sọ fún bàbá Olúṣọ̀kọ̀yà àwọn tẹ́ fẹ́ kó yẹn ẹ lọ kó wọn wá Délé àwọn tí wọ́n lò ní yẹn wọ́n náà kó wọn wá wọ́n wá ní káwọn méjèèjì ká lọ sí Ọ̀sọ̀sà ká lọ sílé bàbá Ògúndé ẹni tí bàbá bá sọ pé ó dáa náà méjèèjì Ogun State á rán wọn lọ sí Àbújá ńgbà tá a débẹ̀ jẹ́ mọ̀ bàbá Ògúndé ti fẹ́ ní sympathy fún ẹni tí bí ṣùgbọ́n mo tún ṣẹnu gangan pé bàbá ntọ́ ní ká wá ṣe kọ́ yẹn ntọ́ ní ká wá ṣe ni wípé èwo ló dáa jù nínú àwọn tó lè lọ pé troop náà ń sọ wọ́n sọ pé kán lọ kó ẹ̀dẹ̀ mọ̀ pé bàbá yàtọ̀ sí pé wọ́n ní flair wọ́n ní soft spot fún ìṣẹ̀ṣe wọ́n tún ní soft spot fún profession yẹn náà so wọ́n rí yẹn bíi pé we are talking about professional dance troupe we are not talking about traditional thing it's quite different from each other. Bàbá sọ pé bàbá wa lo tàgbàlagbà wọ́n wá ní àti ilé ìtọ́kẹ́dẹ́ pera ẹ̀ ní kíní kan àti bàbá Asani ìtọ́kẹ́dẹ́ wà látàgọ́ gbogbo yẹn kẹ̀dẹ̀ kúrò nílé mi ẹ̀kẹ́dẹ́ máa lọ mi ò kẹ̀dẹ̀ tí ẹ̀ dá sí nǹkankan tógun state bá kẹ́dẹ̀ mọ̀ pé àwọn fẹ́ ṣe nǹkankan kọ̀ọ̀kan dẹ̀ la kọ́ sínú writing báwa méjèèjì ṣe lọ nìyẹn so bàbá ò mẹ́ni kankan so bàbá Táíwò Alimi wa sọ pé ok àwọn ní ẹnìkan táwọn lè ní kó wo kíní yẹn tó jẹ́ authority tí yẹn jẹ́ professional wọ́n ń pè ní ẹni Fúnmi Odúṣolú àwọn náà kú ní last year àwọn wá jẹ́ ọ̀mọ̀wé nínú onítíátà dé Fúnmi Domino Fúnmi Joshua Fúnmi Odúṣolú ẹnìkan náà ló ń jẹ́ mẹ́tẹ̀ẹ̀ta àwọn wá ní ok pé kàn jẹ́ ká wò ó mo kó tèmi lọ bàbá Agọ́wòye bàbá Asani àwọn náà kó àwọn traditional dancers wọn wá Táíwò Alimi ìyẹn bàbá wa Táíwò Alimi tán jẹ́ commissioner for information wọ́n wà níbẹ̀ Ewusi Makun wọ́n wà níbẹ̀ ní town hall ní Ṣàgámù láti ṣe lọ́dún náà that was 1987 ńgbà táwa débẹ̀ ọ̀gá wa tán sọ pé kó wá judge wọ́n wá pé commissioner for information tá a bá ní ká sọ àwọn bàbá yìí wọ́n ń ṣe dáadáa wọ́n gbìyànjú but limitation wọn ni ẹ̀ ṣe ra àwọn ilé ìṣí lè lọ so ẹ jẹ́ ká fáwọn ilé ní trial ó tán wọ́n ṣe sọ pé ok ta ló máa wá ṣe tán máa fi lọ wọ́n bá kúnkún yan ẹni yẹn yẹn ọ̀gbẹ́ni Odúṣolú yẹn ní àwọn ọ̀gá wa náà ni ó tán bá a ṣe lọ sí Àbújá yẹn nìyẹn ìpadà dé Àbújá tán tún wá lọ ní 1988 náà wá sọ pé ó yẹ kí Ogun State kankan kún ní cultural troupe n tó bá cultural troupe Ogun State dé nìyẹn so àwa yìí pẹ̀lú ẹni tọ́lọ̀ ń lò láti ní Ogun State cultural troupe dọ́là. ẹ ṣe bàbá mi torí ìtẹ̀sọ̀ yìí tí ò bá jáde láti ẹnu yìí kò sí bá ṣe fẹ́. bó ṣe rí ni mo ṣe sọ yẹn wọ́n wá mú ẹnìkan the man I don't know if he's still living or not Dáramọ́lá lórúkọ wọn is a sculptor àwọn tó ń gbẹ́gi lére láti the Polytechnic Ibadan ní the first director Ogun State
ṣe council for art and culture no not council tora títí dòní gan àti ní council for art and culture Ogun State Cultural Center bóyá Ogun State Cultural what have you ṣá Ogun State Troupe ẹni tó kọ́kọ́ ṣe artistic director ni the man was a sculptor if he's still living he's a sculptor. ṣé bàbá mi fẹ́yìn ara lé aláti mu torí èyí tọ̀sán yẹn náà ṣe pàtàkì ká lè dì mú mo ti sọ pé ní ìta wà pẹ̀lú wọn yìí àgbà kó lè wúlò fáwà kó lè wà fara yẹn lẹ́nà bàbá ẹ ṣe tí bá ní ká máa bá lọ bẹ́yìn àní kúrò ń bẹ̀ ẹ jẹ́ àsọ̀rọ̀ ń pa sinimá tèmi ti mọ̀ yín gangan tẹ́ pé òun gangan lèmi ti mọ̀ yín pé àtàní tí mo dẹ̀ kọ́ ara lé mi náà ti mọ̀ yín tọ́pọ̀lọpọ̀ ohun èèyàn tí wọ́n dẹ̀ ti mọ̀ yín náà òun náà ni ti Olúwa Ni Ile mi máa ń sọ pé one of the mi rò bí sinimá kan wà tó dájú sinimá yẹn lọ ní Nàìjíríà yẹn náà mo lè má rí sọ fún lémi o àwọn 1 2 3. tẹ́ bá sọ bẹ́ẹ̀ sọpa ṣùgbọ́n sinimá tó dáa tó ó pọ̀ mi ò ní sọ pé tó dáa jùlọ ẹ̀yin máa mọ̀ tó dáa tó ó pọ̀ ṣùgbọ́n olóyìnbó ní first impression lasts the longest not just longer. Òun ni sinimá tó fẹ́ ojú gbogbo àwọn home videos tó kù t'Olúwa Ni Ile ni after bá ń tanra wa ó fẹ́ ojú àwọn tó kù torí pé òun ló kọ́kọ́ fẹ́ ojú ẹ̀ yẹn á ṣòro kí ìkankan tó gbà pé ìmí àwọn tó tún dá wọn pọ̀. ẹyọ náà fún mi bẹ́ẹ̀ kábíyèsí lẹ ṣe ní eré yẹn mo fẹ́ kẹ́ ní ṣókí nípa eré yẹn torí pé bá ṣe gbọ́ wọn náà wọn tọ́ àwọn èèyàn pọ̀ gan tó yẹ kí wọ́n fẹ́ kópa nǹkan kan nídìí iṣẹ́ yẹn tó bá dẹ̀ wo ipò tẹ́yìn dì mú inú iṣẹ́ yẹn kábíyèsí ẹ bá mi sọ díẹ̀ nípa iṣẹ́ yẹn bó ṣe wáyé bó ṣe kọ̀ sí yẹn. ṣe rí ngbà tí eré yẹn tó wáyé èmi àti ẹ̀gbọ́n wa bàbá wa Túndé Kèlání àti close púpọ̀ ṣùgbọ́n bàbá wa ń dé mọ̀ mí púpọ̀ gan wọ́n dẹ̀ mọ̀ tí mo lè ṣe. àwọn èèyàn méjì kan tó wà ní ọ̀dọ̀ bàbá wa Túndé Kèlání Yẹmí Ṣódìmú àti Sunday Ògúnyẹmí wọ́n ń pè ní ẹ̀sùn ọ̀rẹ́ mi làwọn méjèèjì gbogbo àjọ ń gbé l'Abẹ́òkúta ni wọ́n mọ ohun tí mo lè ṣe bóyá ká sọ pé ńgbà tí bàbá wa ń dé sọ pé ẹ jẹ́ ká fi Délé ṣe ọba yẹn ó máa ṣe dáadáa àwọn méjèèjì yẹn náà fẹnu sí pé àmọ́ ohun tó lè ṣe o lẹ́yìn Ọlọ́run ẹ jẹ́ ká filẹ̀ fún gbogbo wọn mi ò fẹ́ sọ púpọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run gbógo fọlẹ̀ ṣá ibẹ̀ láti mọ̀ mí ibẹ̀ gangan láti mọ̀ mí wọ́n wò pé ṣó lè ṣe Ọlọ́run dẹ̀ fún mi ṣe ẹ̀dẹ̀ ṣe ó dẹ̀ dá téèyàn bá sì wò lọ́ọ̀la yá rí pé iṣẹ́ kì í síbẹ̀ ẹ ṣe bàbá báwo ni màá fún ìbò sọ industry ẹ̀yìn eléré ń gbà yẹn lọ́dún tí mò ń sọ torí mo mọ̀ pé àwọn eléré ti pọ̀ ń gbà yẹn náà. bẹ́ẹ̀ ni ó ti pọ̀ wọ́n ti pọ̀. àmọ́ mi mọ̀ bóyá gbà yẹn bóyá kò wá ya pàtó yìí. bóyá mi mọ̀ bóyá TAMPAN ti wà ń gbà yẹn sá. kò sí o. ANTP ló wà ń gbà yẹn. ìyẹn wà. ẹ bá mi sọ díẹ̀ ń gba ANTP yẹn nígbà tó wà ń gbà yẹn báwo ló ṣe wá dípò dọ̀rọ̀ TAMPAN. ẹ ṣé mo pé mo sọ lẹ́ẹ̀kan mo ní ANTP ní 1982 pé secretary akọ̀wé ni mí nígbà tí bàbá Ògúngbè gan tó ń jẹ́ alága chairman là ń lò gbà bàbá Olùmẹ̀gbọ́n Àyìnlá Olùmẹ̀gbọ́n àwọn ni alága ní ìpínlẹ̀ Èkó lápapọ̀ bàbá Akin Ògúngbè ni alága fún gbogbo ìpínlẹ̀ Ògùn bàbá Oyin Adéjọbí ni alága fún gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ì tí gé Ọ̀yọ́ àti Ọ̀ṣun Chief Jimoh Aliu bàbá Jimoh Aliu àwọn ni alága fún ìpínlẹ̀ Ondo wọn ì tí gé Èkìtì alàgbà Ògúndélé ni fún ìpínlẹ̀ Kwara bí gbogbo ẹ̀ ṣe rí ń gbà ẹ̀ ni ẹ̀ àsìkò tá à ń sọ yìí èmi ni akọ̀wé fún ìpínlẹ̀ Ògùn ẹ mọ̀ pé èèyàn náà ti ń bá ọ̀rọ̀ ó ti pẹ́ díẹ̀ tó èèyàn ti ń bá bọ̀ ṣe rí n tó ṣẹlẹ̀ ní pé ó dé àárín kan kì í ṣe tí àwọn bàbá wa fi bẹ̀rẹ̀ lápadà bá láàrin ẹ̀ pàápàá ní between 1995 dé time tí gbogbo ẹ̀ ṣáà fi di ọ̀rọ̀ ní TAMPAN dé gbogbo n tá à ń sọ yìí 1998 ló bẹ̀rẹ̀
gbogbo wàhálà tó bá ANTP tí gbogbo ẹ̀ fi fọ́jú pọ̀ ẹjọ́ ilé ẹjọ́ ti pọ̀ jù a fẹ́ ṣe à ń ṣe dìbò à ṣe dìbò ilé ẹjọ́ kìnnìkan ilé ẹjọ́ kìnnìkan ilé ẹjọ́ kan wà tá a lọ fún ọdún 9. Kò jẹ́ ká lè move ọdún 9 la fi ṣe ẹjọ́ tí gbogbo ẹ̀ ṣáà ń dàrú tí gbogbo ẹ̀ ń ṣe yàmá. àwọn ta ló ń gbéra wọn lẹ́lí ẹjọ́. n tó ṣẹlẹ̀ ní pé between 1995 and 1998 we were supposed to spend 3 years. Ọdún 3 ló yẹ ká lò. Ngbà tó kù kọ́dún 3 parí ẹni tó já kọ̀wé àgbà ngbà yẹn fún national. Ta ni ẹni náà? Comrade Victor Ashaolu ní akọ̀wé èmi ní gbákejì ààrẹ Chief Jimoh Aliu ní ààrẹ ṣó ti yẹ yín sìn that was 1995 ní mò ń sọ yóò tó 1998 ọdún 3 wá dẹ̀ fẹ́ pé akọ̀wé wa ti lọ ṣàrúmọ̀jẹ́ congress kan wọ́n ti sùn síwájú mọ́ tábà tí ẹ máa ṣe yẹn ó yẹ ká ti ṣe ní pòrò tá a wọlé. Kò tẹ́ kó àtẹ́fẹ́ kúrò. gbé gbàtà bí ìgbàtà kan fẹ́ gbá ojú àwọn èèyàn lójọ́. Bàbá Jimoh Aliu àwọn náà ti kú lé ní o. Àwọn yẹn wá ń wòye pé kí la máa ṣe báyìí. A máa túlé ká o. Èmi ń sọ fún wọn gẹ́gẹ́ bí igbákejì. A máa túlé ká o. A máa túká ni o torí káwọn ẹlòmíì máa bọ̀. Tábàárẹ́ni tó tún ní interest nínú àwa táwa ń bẹ̀. Òfin wa ó fàyè lẹ̀ pé ká ṣe lẹ́ẹ̀mejì. Tábà tún rẹ́ni tó bá fi ipò ń ṣe dáadáa kó tún gbé àpótí lẹ́lẹ́kejì kò ṣẹ̀ṣẹ̀ èwo làbùrọ̀ fi ọdún kan kún kó dọdún 4 ó tí o ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ o ó máa jọ pé àgbà. Ẹ̀yin ò gbà bẹ́ẹ̀. Èmi ò gbà bẹ́ẹ̀. Ẹ̀yin náà dẹ̀ máa lọ́dún kan yẹn sí o ẹ̀yin náà wà lára ìjọba yẹn. Mo wà bẹ́ẹ̀ mo yẹ kẹ́mi náà kájọ lónìí mọ èmi ò gbà bẹ́ẹ̀ mo rí bí rẹ̀ jẹ́. Àwa ṣe kinní kan àwọn tá a jọ ṣe é ṣì wà láyé o wọn ò kú o ní tí mò ń sọ ìtàn bá abárẹ́ni tó fẹ́ já mi àwọn ọ̀rọ̀ kan wà tí mi ò sọ lórí afẹ́fẹ́ rí òní mò ń sọ yìí. Mo wá ní bàbá ẹ mọ̀ tẹ́ máa ṣe wọ́n ní kíni tí ìfẹ́ lọ sílùú òyìnbó báyìí àbí a máa gbé yín lọ sí hospital kan ibẹ̀ lẹ máa wà hospital náà wà ní Mìíràn ibẹ̀ la máa ra fi yín sí tẹ́ máa ní bed rest ń bẹ̀ àwa jẹ́ kí gbogbo wọn mọ̀ pé ẹ̀sìn ilé ẹ̀ ti lọ lóyìnbó wá sọ pé hand over femi pé hand over femi pé pending the period tí màá fi dé láti ìlú òyìnbó Dele Odule tó jẹ́ igbákejì mi ńkọ́ a máa act fún mi gbogbo adẹ̀ ti gbà bẹ́ẹ̀ ntẹ́mi dẹ̀ fẹ́ fi acting capacity mi ṣe ojú wípé n fẹ́ dissolve ilé pé by virtue of my position now as the acting president of this association we have to dissolve the house because tẹ̀nà wa ó ti tán. Mo wá lo igbákejì akọ̀wé láti pé mítìnì àpapọ̀ mítìnì yẹn comrade Tai Arogunmatidi ó ṣe wà láyé kó ikú ẹ lè bí òun wá kọ lẹ́tà ó ṣe gbogbo ẹ̀ nígbà táwa ní national meeting bá a ṣe sọ pé àtúlẹ̀ká nìyẹn o kan yẹ ọkẹ́ àtìká bí comrade Ashaolu ṣe gbé gbogbo wa lọ́kọ̀ọ̀tù nìyẹn ó ní number 1 náà the right àti túlẹ̀ká torí I am not the substantive president mo ní but acting president ni mí I should be able to do one or ó dẹ̀ ní okay fine òun ni general secretary kò dẹ̀ sí nǹkan tó ṣe òun lòun yẹ kó ṣe kínní yẹn òun ló yẹ kó tó ń bá tiẹ̀ máa kán bá máa pe meeting tó bá máa sọmọ meeting òun ló yẹ kó ń ṣe as the substantive secretary kò yẹ kó jẹ́ igbákejì tòun tábàkà ní kò ń ṣe ń gbà yẹn kò ní ṣe torí ambition tiẹ̀ torí n tó fẹ́ so bí kéèsì ṣe bẹ̀rẹ̀ ní ọdún 9 lórí yẹn. Ìpìlẹ̀ gbogbo wàhálà tá à ń sọ ẹ nìyẹn a máa mú gbá tá a mọ́ gbá tá a bá tún ṣe kinní kan wá sọ contempt yẹn náà tún máa lọ tá a bá tún ṣe kinní kan wá tún sọ pé breach oríṣiríṣi òyìnbó wa ń wọ inú òyìnbó tá a fi ń lọ court ìyẹn lọ ó tán
Ọlọ́run bá wa settle after ninth year ó continue. A tún fẹ́ ṣe another one tèmi fẹ́ ṣe president tí same person tá à ń sọ ẹ̀ náà tó fẹ́ ṣe president gbogbo ẹ̀ tún rí bákan. Election tó yẹ ká ṣe ní Ìbàdàn ó dàrú àwọn ọlọ́pàá ló tú wa ká wọ́n pọ̀ ọlọ́pàá sí wọ́n ṣe gbogbo ẹ̀ nìbàdàn tó yẹ ká ṣe. I think that was 2009 tó yẹ ká ṣe. Gbogbo yẹn tún dàrú ariwo ìjà violence serious one ìbọn nǹkankan ọlọ́pàá sáà tú wa ká. Now ẹni tá a sọ ìkan tó kọjá sí Ìlọrin ni òun àtàwọn péréje kan wọ́n kàn ṣe election bẹ́ẹ̀ lábá sọ pé wọn ò ṣe election èmi ò mọ̀ gbà tó ń ṣe election ṣé bẹ́ẹ̀ mi náà fẹ́ ṣe president tí n bá fẹ́ ṣe lọ́ba ni ó ti beat mi ó ti beat mi bá ó ti nà mí irú kí lélẹ̀ ẹ mọ àwọn tó máa àwọn landlord tí wọ́n máa múwèé wá tó máa ní àwọn ti lọ kóòtù ti dáhùn láre tó máa lé tẹ́nàtì jáde o bó ṣe jọ nìyẹn ó dàbí mírèkù ó tán o n tó tún fa kóòtù àlà kò rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ àyíjà àtún kóòtù mi ìyẹn tún lọ bí 3.5 years. Ìgbà tí kóòtù máa dájọ́ ní high court nìbàdàn bí wọ́n ní lóòótọ́ ó jàre bínú ṣe bí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ní ẹ̀tọ́ ni kí ló dé tápá ò bá ṣe é sàn àṣe ká lórí. Ó ṣe já àsìkò tí máàlù yìí yẹn Dele Odule fẹ́ ṣe tiẹ̀ náà ń dà láàmú kí ló ti dààmú yẹn pọ̀ jù pé àwọn ò ní ṣe ẹgbẹ́ ENTP mọ́ tó bá kú kàráǹgìdá pé ẹni yìí ló máa rúùlù àwọn oníyànà ṣe nìyẹn bí wọ́n ṣe kúrò ní bí wọ́n ṣe kúrò ní. Ẹni tó wá jẹ́ lọ́ọ̀yà tó wá pé tẹ́ bá mọ̀ pé ilẹ̀ ní majority ẹ̀ ṣe lọ dẹ́gbẹ́ tí yín lẹ̀ that was the beginning bó ṣe jẹ́ ní ẹbí TAMPAN ṣe bẹ̀rẹ̀ ní ìfẹ́ sọ kọjá ẹgbẹ́ yẹn. Ṣùgbọ́n ní ìtẹ̀mú yìí náà èmi gan tó yẹ pé iṣẹ́ mi gan ní ìtì rẹ ni tó rí lè là báyìí ó dẹ̀ mọ̀ pé àwọn aráalé náà nǹkan tó fi ní ká gbé wá náà nìyẹn ó dẹ̀ mọ̀ pé nígbà tó náà ti dì mú báyìí tó bá dẹ̀ ní nǹkan tó fẹ́ tí ò bá rí bẹ́ẹ̀ tẹ́ bá ti béèrè àjẹkí bàbá gbọ́. Mo fẹ́ kẹ́ nígbà tẹ́ ń sọ yìí gbogbo tẹ́jọ́ mo fẹ́ torí àti gbọ́ wọn kankan náà TAMPAN tẹ́ ń sọ pé wà lọ dálé mo kò sí bá jẹ fẹ́ sọ bí mi sọ pé bóyá gbẹ̀yìn ni ẹ̀dá mo lè lẹ́yìn lẹ gbé gbà lẹ́síwájú. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin tálẹ́jọ wà ń gbà tó yẹ pé ẹgbẹ́ yẹn ó ṣàwọn ọmọ mi sì wà láyé tẹ́jọ́ ṣe iṣẹ́ ẹ jẹ́ kí n sọ bó ṣe jẹ́ fún yín gangan TAMPAN ní ọjọ́ tí wọ́n dá ẹjọ́ yẹn mo ní nǹkan kan tí mo fẹ́ lọ ṣe nílọrin pẹ̀lú àwọn èèyàn mi kan wọ́n tẹ̀lé mi lọ sí Ìlọrin ìkan náà lawyers wà Ìlọrin ló wà Ìlọrin lẹ́ni ẹ ti sọ fún mi wípé tá a bá ní majority lẹ́yìn wa ká má wulẹ̀ appeal tó rà fẹ́ appeal case ni a fẹ́ appeal ni ó ní ká má appeal pé a tún lọ another years ẹgbẹ́ wa kan máa dúró sójú kan náà ni kò ní move nǹkan kan ẹ lọ dẹ́gbẹ́ mi lẹ́kẹ̀ẹ́ move on. Ní ọjọ́ tí mò ń sọ yẹn Ṣokotí wà ń bẹ̀ nílọrin ìyẹn ọ̀gbẹ́ni Abdulrasaq Adéwálé Alhaji Adéòtí ó wà ń bẹ̀ Alhaji Ogunmajek tó kú ó wà ń bẹ̀ Alhaji Babatunde Bangbode ó wà ń bẹ̀ ọmọ kékeré kan náà wà láàrin wa Sulaiman Ọdẹbùnmi ó wà níbi tí wọ́n ti sọ̀rọ̀ ẹ lóṣogbo torí gbogbo wọn náà tẹ̀lé mi Péjú Ògúnmọ́lá ó wà ń bẹ̀ torí gbogbo wọn náà lọ sí Ìlọrin yẹn a lọ bá èèyàn wa kan náà tó súnmọ́ ẹgbẹ́ wa a lọ bá ṣe nǹkan ni wọ́n wà ń bẹ̀ àwa ni ókè ó yá pẹ̀lú tẹ́ni sọ ìṣe ká lọ dẹ́gbẹ́ mi lẹ̀ wọ́n ní ó yá ká lọ dẹ́gbẹ́ mi lẹ̀ kò wù mí ká dẹ́gbẹ́ lẹ̀ o ó dàbí ìgbà tí ọ̀gbẹ́ni ẹ lé wa tó lé wa kúrò nínú ẹgbẹ́ tí òun ṣòun ló jìyà ẹ̀ wọ́n ní lọ́ọ̀yà ló advice wa ókè tẹ́ bá ní ká ṣe Ṣokotí ló sọ yìí pé a máa lọ dálẹ̀ o ṣùgbọ́n brọ́dà mi ẹ jẹ́ ká fi tó nú àwọn tó tún jù wá lọ díẹ̀díẹ̀ bíi ọ̀gá Bello bíi ọ̀gá Jídé kò sọ̀kan ká tún fi tó àwọn náà àtàwọn díẹ̀díẹ̀ náà mi ò fẹ́ máa dárúkọ lọ rẹ́rẹ́rẹ́ kí ẹ̀ má take time about mo ṣáà fi ṣe point of reference pé ká tún jẹ́ káwọn yẹn náà gbọ́ ọmọ ok tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn left for me let's just go ahead ẹni tó bá máa join wa kó join wa mi ò fẹ́ wàhálà kankan mọ́ ẹni tó bá máa join wa kó join wa ẹni tó bá ní join wa because I spent so much money fún gbogbo wàhálà yẹn for that 3.5 years I virtually sponsored it
that's the bitter truth oníwọ̀n sọ lórí afẹ́fẹ́ yìí at least tó bá jẹ́ pé 100 naira lówó ta ná tèmi á jẹ́ 70 naira nù ẹ̀. nínú ẹ̀ mo dẹ̀ fi àsìkò iná tún dúpẹ́ lọ́wọ́ bàbá wa Adébáyọ̀ Fálétí tán dúró bí òkè ńgbà yẹn bí bàbá yẹn ṣe jẹ́ rìtáyárì tó àwọn náà tún ná owó wọn. ṣó ti yé yín àwọn tó tún náwó náà wà o you know like I said nígbà tó ní kálukú bẹ̀rẹ̀ sí rí bí gbogbo ẹ̀ ṣe ń lọ ṣùgbọ́n ìyẹn kọ́ ni the thing now n tí mo fẹ́ sọ ni wípé nígbà tí wàá rí ọ̀gá Bello àti. nígbà tí mo wá ní ẹ lọ́ bá wọn kẹ́ sọ fún wọn èmi tiẹ̀ rò pé wọn ò ní gbà pé wọ́n á sọ pé àwọn ò lè kúrò ní ANTP torí kò sí ẹgbẹ́ tó kúrò ní ANTP tó yọrí sí dáadáa kò sí ẹgbẹ́ náà ẹgbẹ́ oríṣiríṣi ló ti jáde tán láwọn fẹ́ ṣẹgbẹ́ tí ò yọrí èmi rò pé bóyá wọn ò ní gbà ńgbà tán dẹ̀ lọ́tán dé ọ̀gbẹ́ni ìgbà tá a dé bá àwọn arábìnrin ẹni ló káṣe o ok tán bá ti ní káṣe ọ̀gá Bello wá sọ fún ẹ pé ẹ má yẹ kí mítìn yẹn jẹ́ ilé Fẹ́mi nìkan kọ́ tó wá sẹ́kọ̀ọ́ káwọn tó jọ sọ wọ́n tó lọ sẹ́kọ̀ọ́ wọ́n á sọ pé má jẹ́ kó já wà nìkan jẹ́ kákùnkùn pé lájà house bí ọ̀rọ̀ TAMPAN ṣe bẹ̀rẹ̀ nìyẹn ẹni tó bá sọ nǹkan mí lẹ́yìn ẹ̀rọ ló pa so ńgbà tí wọ́n wá ní lájà house wọ́n á sọ pé ok ẹ jẹ́ ká yan àwọn kan ṣó ti yẹ yín báyìí kí wọ́n lọ wá orúkọ wo la máa sọ kí la ṣe máa rẹ́gísítà ẹ̀ àwọn wo ló máa jẹ́ board of trustees ìgbà wo la máa wá ṣe election tó máa gbé ẹni tó máa darí ẹgbẹ́ yẹn wọlé. lọ́dún wo wọ́n wá lọ́yọ̀ lẹ́sìn that was 2013 or 2014 ní gbogbo ilé tí mò ń sọ yìí o so wọ́n á ní àwọn wo ló máa ṣe wọ́n wá ṣa àwọn èèyàn díẹ̀ ní Yẹmí fi jẹ́ Yẹmí Ṣọ́ládé wọ́n wá fi ṣe chairman àwọn tí wọ́n yàn pé ẹ lọ mọ bẹ́ẹ̀ ṣe máa form ẹgbẹ́ yẹn ó tán. ẹ tó wà ní chairman ẹgbẹ́ wọn sọ pé òun lòún dẹ́gbẹ̀lẹ̀ tó ní mo ní. ìyẹn dẹ̀ kù sí ẹ̀yin lọ́wọ́ tí wọ́n fi ṣe nìyẹn tó bá jẹ́ irú èèyàn bẹ́ẹ̀ náà wà ní president ẹgbẹ́ ẹ̀yin náà kúnkún bó ṣe rí gangan lèmi ṣe sọ yẹn wọ́n ní ẹ jẹ́ ká yan caretaker committee cannot be an association there is a difference between a committee and an association so this committee will look into the formation of this association. This committee will look into how are we going to organize an election. This committee will look into the registration of the association, give it a name, and so on and so forth. That is the responsibility saddled with that committee. Bó ṣe jẹ́ gangan nìyẹn. Ngbà tó dẹ̀ ṣe tán, wọ́n gbé report wọn lẹ̀ at the election, and I became the first president. Sefine. ẹ ṣe sà mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe bá wa yànnà náà torí kò yé ọ̀pọ̀lọpọ̀ wọn ara lé èmi gan tí mò ń sọ àti gbóríṣiríṣi àwọn bẹ́ẹ̀ ṣe yànnà náà ẹ̀mọ̀ fún oníkálukú náà àti yé wọn adẹ́lẹ̀dẹ́ mú lára abẹ́rẹ́ tí mo bẹ̀rẹ̀ yín ní first president ní TAMPAN gẹ́gẹ́ gbà tí ẹ gba ipò yẹn tẹ́ di president yẹn kí lọ wọn torí láti mú látòkè kí lọ wọn ìgbésẹ̀ tẹ́ gbé torí ẹ kúrò láti ibì kan wá síbì kan ni ó ṣàmà náà foundation kan tẹ́ lé torí ìbéèrè ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ọ̀wọ́n ra lé torí TAMPAN. a ní ọ̀dà ẹ jẹ́ ká kọ́kọ́ mú báyìí pé ẹ jẹ́ ká kọ́kọ́ mọ̀ ta ni ọmọ ẹgbẹ́ wa ta ló fẹ́ bá wa ṣe ta ni ò rẹ́dì láti bá wa ṣe ṣùgbọ́n gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fẹ́ tó bá tí Ọlọ́run bá ti lọ́wọ́ sí bí kò ní ṣòro ṣe èrò tó tẹ̀lé wa pọ̀ lọ́mọdé àti lágbà àwọn kan ò tẹ̀lé wa wọn ò gbà pé ó lè work wọn ò tẹ̀lé wa náà síbẹ̀ àkọ́kọ́ ní òkè ẹ jẹ́ ká mọ̀ ta lójú ọmọ ẹgbẹ́ wọ́n ṣe yẹn àyàn kọ́mítì ẹ kọ́kọ́ jẹ́ ká mọ̀ àwọn wo lọ́mọ ẹgbẹ́ àwọn tó ní interest wọ́n sọ pé àwọn ní interest wọ́n gbà fọ́ ó mean wípé kì í ṣe ANTP mọ́ ó ti di ẹgbẹ́ mi torí wọ́n gbà fọ́ọ̀mù wọn sanwó. information ọgbẹ́rẹ́ wà ló fún. Exactly
so nínú fọ́ọ̀mù wọn yẹn tán ti sanwó yẹn láti produce identification cards fún everybody ṣé ó ti yẹ yín sìn ìyẹn jẹ́ ìgbésẹ̀ àkọ́kọ́ ó kọ́kọ́ jẹ́ ká mọ̀ pé àlọ́ id card ANTP mọ́ ìmí là ń lò so mean wípé gbogbo ọmọ ẹgbẹ́ TAMPAN pátápátá wọn ò kì í ṣe ọmọ ANTP mọ́ àfi tí wọ́n bá choose láti padà síbẹ̀ tán denounce membership wọn bí tán dẹ̀ drop id card wa mi ò mọ̀ bóyá mo gbà pẹ̀lú yín bàbá mi. so àwọn òfin tí wọ́n ti design lẹ̀ táwọn committee ti bí yẹn ti bá ọ̀nà là ń tẹ̀lé lọ ẹ̀yẹ ká máa mú báyìí ẹ̀yẹ ká máa mú báyìí ńgbà tá a débẹ̀ ó yá àwọn guilds yẹn ẹni tó bá fẹ́ máa ṣe directors ẹ jẹ́ ká pè wọ́n sọ́nà kan ẹni tó bá fẹ́ máa ṣe camera ẹ ká pè wọ́n sọ́nà kan ẹni tó fẹ́ máa act ẹni tó fẹ́ máa ṣe production producers ẹ ká pè wọ́n sọ́nà kan ìgbà yẹn náà la ṣe ṣó ti yẹ yín sìn ìgbà yẹn la ṣe ẹ má jẹ́ ká máa ṣe meeting ní oṣooṣù ó lè má convenient ẹ jẹ́ kí gbogbo state kan máa ṣe meeting wọn káwọn local government náà kan máa ṣe meeting wọn torí we are about the only association artistry bodies ní Nigeria tó ní all the 3 tiers of governance. Federal, state, local. Exactly. Ṣé ti understand sí àṣeyẹn àwa ní ká máa ṣe nǹkan kan lọ́dọọdún tá a máa pè ní convention or conference to the conference yẹn sìn we started it ṣó ti yẹn sìn mo wá sọ fáwọn èèyàn mi kan lábẹ́lẹ̀ pé mi nílò ju 4 years o mi nílò ju 4 years after the 4th year I'm leaving mi ò ń ṣe ẹni tó ń gbé power kiri I don't need power mo kàn fẹ́ liberate àwọn èèyàn wa ní gbogbo wàhálà mi pé we can as well live on our own ó tán mi ò dẹ̀ sọ fún wọn ṣùgbọ́n gbogbo nǹkan tó ń ṣe today we started it when we started TAMPAN office mi ní Lemi House ni mo kọ́kọ́ yọ̀ǹda fún wọn office tèmi personal office yeah ní 2014 ìgbà tó di 2015 wọ́n take over wọ́n san owó mo lọ gba ọ́fíìsì bí mi inside Lemi House no mo fi bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ má dàbẹ̀ ni pé ọ́fíìsì ẹgbẹ́ ló ń lò ń sìn wọ́n take over wọ́n san owó yẹn lọ but before I left ngbà tí tẹ̀ náà 4 years mi tó pé owó tó wà nínú ẹgbẹ́ yẹn tí mo rí owó ìyá tó gba befitting place ni mo fi gba ọ́fíìsì tó wà ní Bódìjà so my regime. The present office now. Yeah. Tó ń lò ń sìn. Yeah. Ló gbà èmi ò torí pé ilé pákó ni mo ti rú kí n sọ wípé kẹ fún wọn lẹ sílé pákó that's why. ó fẹ́ tó 2 plots. Exactly, it's a very big place and a befitting office at that mi ò rò pé secretariat artistry body kankan tó tóbi jù ẹ wà Nàìjíríà. ẹ sà lára ìgbà tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ yìí tèmi fẹ́ béèrè ẹ̀ ń san kọ́kọ́ ń pa téèyàn bá fẹ́ dára mọ́ ẹgbẹ́ yín ń pò láti ní level kan téèyàn wà. Bẹ́ẹ̀ni. ṣẹkọ̀ ṣe ń pé anybody ló lè wọ lókè mo fẹ́ gbọ́ yẹn sà. ìgbà tá à ń sọ̀rọ̀ membership tí mo sọ fún yín yẹn ìdá àṣẹ dáadáa o ìdá àṣẹ dáadáa o the fact remains that we meant well n tó yẹ ká ṣe làwa sọ ṣùgbọ́n there is always a loophole and tálẹ̀ ògiri bá dẹ̀ lànà aláǹgbá kó ọbẹ̀ so n tó ṣẹlẹ̀ ní pé o lè lọ sí yunifásitì kó o ṣe theatre arts kó o proof ẹ̀ fún wa pé lóòótọ́ ló ṣe you can become a member o dẹ̀ lè lọ sí under ẹnìkan bóyá o sọ pé mo train lọ́ndà Yínká Quadri tí gbogbo èèyàn mọ̀ àbí mo train lọ́ndà whoever mi ò ní láti máa mention lórúkọ mo ti dárúkọ ẹni báyìí ṣùgbọ́n tó mọ̀ the person who is an authority bóyá ACO bóyá ìrọ̀dà àwọn jíde kò sọ́kọ́ yes téèyàn máa mọ̀ àbí registered institute bíi PEFTI bíi àwọn tó ṣáà ní ṣe pẹ̀lú theatre if you can prove it if ẹni tó lọ London bóyá tó jẹ́ àwọn èèyàn wa tó bá lè sọ pé lóòótọ́ ni fine ẹni tó bá lọ PEFTI tó bá lè
mo certificate ẹ jáde good enough as well as so that is what we did so there is a standard but there is a standard even till today but you know that even our universities àwọn tó ń break ẹ̀ náà dọ̀là àwọn wà tó ní certificate tó ń dẹ̀ jáde. So kò sí bí yóò ṣe ní wà. Kò sí bí yóò ṣe ní wà kò jù bẹ́ẹ̀. mo fẹ́ gbọ́ látẹni nǹkan ara lé náà lè mọ̀ torí nǹkan tó máa ń sọ ni pé eléyìí ò tẹ̀ ṣe kí ní wọlé eléyìí ò ṣe kí ní wọlé eléyìí ò ṣe kí ní wọlé. kì í ṣe pé kò sí standard there is always a standard even in this country there is a standard. bẹ́ẹ̀ni gbogbo ẹ lọ ọ̀pọ̀lọpọ̀ láǹdẹ tẹ́lẹ̀. exactly àkàntẹ́lẹ̀ ni. ọdún mélòó lẹ lò ní the president yẹn. 4 years. n tí òfin sọ ni pé ẹni tó bá fẹ́ joyè ó lè lọ ọdún mẹ́rin kó dẹ̀ ṣe lẹ́ẹ̀mejì mo dẹ̀ lo ọdún mẹ́rin àkọ́kọ́ mo dẹ̀ ní mi ò ṣe mọ́. lẹ́yìn yín ta ló take over. Ọ̀túnba Bọ́lájí Amúṣàn. nígbà yẹn agbóríṣiríṣi nǹkan bọ̀ ó dà ń pé adopted candidate yín gangan ni Bọ́lájí Amúṣàn gbà yẹn torí nǹkan tá a gbọ́ ni pé ẹ wà lẹ́yìn wọn gidigidi fún aráalé tó ń wò yẹn bá mi sọ bó ṣe. ẹ ṣe let me quickly tell you this. Bọ́lájí Amúṣàn is my person. Àbúrò mi ni, ọmọ mi ni, nídìí iṣẹ́ yìí, ọmọ mi ni, he knows that. Ọmọ tí mo dẹ̀ fẹ́ràn ni. Ṣùgbọ́n ká ní kò sọ fún mi wípé ọ̀gá ó dẹ̀ wù mí kí n ṣe kíní ìní mi ì lè ronú kàn. Láíláí. Oníṣẹ́ máa ronú kàn rárá. No, mi ì lè ronú kàn. Ṣùgbọ́n nígbà tí mo ní mi ì lọ́mọ mo pe gbákejì mi ọ̀gbẹ́ni Anta lánìyàn ṣó máa ṣe kínní Anta ni mo lè ṣe president mi mo lè ṣe ṣùgbọ́n àfi tí o bá tuntun ṣe lẹ́ẹ̀kan sí èmi ò ṣe lẹ́ẹ̀kan sí sẹ́ àṣẹ ọ̀ràn yan ni ṣé o lè ṣe mo lè ṣe ẹ ṣe rárá mo yìí ń wò ó má wò ó èmi ò ní ṣe o. Ó ní kí n ṣe ní ẹ̀mẹjọ orí afẹ́fẹ́ ni mo ti ń sọ ó ní kí n ṣe lẹ́ẹ̀mẹjọ ó tẹ̀ ń lọ́rùn kó n máa ṣe gbákejì mi kó n sì máa wò lọ́nà kó n sì máa pé under learning process ló ń wà that was the language he used. I said mi ní ṣe o ẹni dẹ̀ wá bá mi ọ̀gá ṣe ẹ̀ lọ́mọ lóòótọ́ mo ní mi lọ sẹ́ ó dẹ̀ wù mí ṣe o so be it. So be it ọmọ ẹgbẹ́ ni. Ó ti ṣe gómìnà wa lóògùn state rí ní ìdí ẹgbẹ́ yìí náà ó ti ṣe chairman rí kó dẹ̀ ń ṣọmọdé wọn ò dẹ̀ sọ pé ẹni tó bá máa ṣe ń láti jẹ́ graduate school cert náà ń wá ó dẹ̀ ní school cert as at that period fúnra rẹ̀ náà òun náà ti ń fi kún knowledge yẹ ó ti ń fi kún so báwọn èèyàn ṣe ń sọ pé mi ni mo mú wá yẹn ó ń dùn mí bó tilẹ̀ jẹ́ pé kò ṣẹ̀ṣẹ̀ inú ẹ̀ tí ń bá mu wá dọ́rọ́ mọ́ mi ni ṣùgbọ́n èmi kọ́ òun ló lóun fẹ́ ṣe ó ní mò ń sọ lórí abẹ́bẹ́ òun ló lóun fẹ́ ṣe àwọn tí mo dẹ̀ sọ pé ṣe máa ṣe tó bá jẹ́ pé wọ́n kàn ní délé lọ mú yàn wá mi lè ronú ẹ̀ torí mo tún pè gan má ṣe òkè ní ìyàwó ojú fún ẹ ó lóun á ṣe tó ṣé kí n wá sọ pé kó má ṣe ni so ibi tí wọ́n ti wá ní mo fawọ́ ẹ̀ sókè mo jókòó à ń ṣe birthday fún bàbá wa Ayọ̀ Ògúnṣínà tí gbogbo wa mọ̀ sí Papa Lolo ẹni tó dẹ̀ ń kọrin dẹ̀ pè mí láàrin àwùjọ ọ̀gá mi ẹ̀gbọ́n mi ẹ máa bọ̀ lókè tí mi ò bá dìde níbi tí mo wà wọn ló ní gbéraga mo lọ bẹ̀ láti ọmọ yín ó lóun fẹ́ ṣe president ẹ bá mi di lápá mú báyìí kẹ bá mi ṣàdúrà fún kẹfà wẹ̀ sókè ṣé kí n ní rárá nígbà tó ń ṣe pẹ́lú mi tí wàá bá mi wípé ẹ fàwọ́ èmi náà tó bá já àwọn mẹ́wàá náà bọ́ta tán ní kí n fàwọ́ wọn lọ́jọ́ àwọn mẹ́wàá ni máa fàwọ́ ẹ̀ ó dẹ̀ kù sí wọn lọ́wọ́ kọ́ mo bọ́ ṣe máa yanjú ara wọn bọ́ tó nìkan ni mo tún wá fi ilẹ̀ mo tún wá sọ pé ẹ wo mo fàwọ́ ẹ̀ sókè o torí èmi ò rẹ́ lómi tó lóun fẹ́ ṣe o ṣùgbọ́n tá a bá rẹ́ lómi tó fẹ́ ṣe ó free láti máa bọ̀ o tí n bá rẹ́ni tó bẹ́tà latin máa support onítọ̀hún o èmi ò mọ tí mo tún lè sọ jù bẹ́ẹ̀ lọ tá a bá wá rẹ́ ó wà ń bẹ̀ tá a bá wá rẹ́ni tí ó wá dé tó bẹ́tà ẹ̀ tí mi ò wá ṣe then wọ́n lè sọ̀rọ̀ wọ́n gbà tẹ́nibọ́dì ò dẹ̀ wá omi ìpè gbogbo náà concede fún ni wọ́n bìlì pé àwọn bẹ́tà ẹ̀ ni ẹ̀.
ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín tampan tá à ń sọ president kankan tá à ń sọ yìí ṣé ó níbì kan tí torí ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn ń sọ ṣé ó níbì kan tí owó yẹn ti wà tẹ́tí máa ń rí owó ń bẹ̀ ni àbí ṣé ẹgbẹ́ náà ló ń generate owó? ṣe ní ẹgbẹ́ ló ń generate owó àtàwọn olólùfẹ́ wa kò ní ìdíkàwulẹ̀ púrọ̀ yẹn àwọn olólùfẹ́ wa náà ń ràn wá lọ́wọ́ ẹlòmíì bí kò pé mo mọ Latin rí mo mọ ògógó rí inú ẹgbẹ́ yẹn náà dẹ̀ wá ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ wọ́n dẹ̀ ń ṣe àwa náà dẹ̀ ń generate láàrin ara wa irú pé ká fẹ́ ṣe production kan ní oye báyìí ló máa san sínú àpò ẹgbẹ́ kó tó ṣe production gbogbo those are the things tá a fi ń rọ̀ ní ẹgbẹ́ yẹn kì í pa bá owó ńlẹ̀ nínú ent peter kó lọ́bẹ̀ náà ìgbà tá a débẹ̀ la bẹ̀rẹ̀ sí generate gbogbo àwọn nǹkan tá a generate yẹn. ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà tá a ti ṣe fọ̀rọ̀wérọ̀ pẹ̀lú káàkiri lọ́ máa ń sọ wípé ẹgbẹ́ ò tó dẹ̀ gbọ́ tẹ̀ omi wà ń tampan gan ẹ̀ ń pé àwọn ẹgbẹ́ ò wọn ò rántí ọ̀wọ́n ẹ̀ ń pé àwọn ọ̀dọ́ ọ̀sìn nìkan ló wà ń gbòòrò ń pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò pọ̀ wọn ṣeré àwọn ò rí nǹkan kan jẹ àwọn kọ̀ wà nǹkan ní. That is not peculiar to the industry alone. It is not peculiar to the industry alone. Let us be practical with ourselves. Ṣé rí carpenter tó bá dàgbà ó ṣeé ṣe kán má gbéṣẹ́ ilé kíkan fún ẹ jẹ́ ká jọ bára wa sọ tọrọ tẹ́yìn náà bá fẹ́ ṣe furniture job mi ò ní kán má gbéṣẹ́ fún wọn mo kàn ń sọ pé ẹ jẹ́ ká wà practical with each other gbogbo nǹkan ló ní àsìkò sáà ni that is why tó jẹ́ pé wọ́n máa ń terminate terms ní tó bá jẹ́ like téèyàn bá lọ sí school wá ní nǹkan kan wà tó ń pè ní first term ìkan wà tó ń pè ní second term ìkan wà tó ń pè ní third term wọ́n máa terminate the first time you get to second term wọ́n máa terminate second time you get to third one then you proceed to another level àbí bẹ́ẹ̀ kọ́ so gbogbo nǹkan ní ló ní sáà náà ń pè ní term gbogbo nǹkan ló ní sáà so téèyàn bá fẹ́ lọ sí second term wàá make sure pé o ti pass first term tó bá fẹ́ lọ sí tó bá parí terms mẹ́tẹ̀ẹ̀ta tó fẹ́ lọ sí next level wàá ti pass gbogbo terms mẹ́tẹ̀ẹ̀ta wàá lọ sí next level so ní iṣẹ́ tiwa gbẹ̀yàn ṣe máa ń pass ẹ̀ ní wípé ó yẹ kéèyàn mọ̀ pé má dàgbà nǹkan báyìí ìgbà tó bá ń rówó díẹ̀díẹ̀ kó máa plan fún ìgbà tó bá máa terminate finally mi ò mọ̀ bóyá ẹ get nǹkan tí mo sọ I am just trying to be practical with you. Mi ò sọ pé kò sẹ́ni tí kò ṣe like I speak to you business acumen tí èmi náà ó lò mi ò mọ business tí mo lè ṣe mi ò mọ èmi náà lẹ́yìn acting ọlọ́mọ ajẹ́ ń jìyà tó bá ní èmi náà wọ́n lé mi kúrò ní ẹni ìsìn tán pé mi mọ́ báwọn kan ṣe ń sọ yẹn èmi ò ní complain torí gbogbo ìgbà tó yẹ kán pè mí wọ́n ti pè mí gbogbo ohun tí mo rí ń gbà yẹn bóyá mi ni mi ò fi ṣe nǹkan tó yẹ kí n ṣe ṣùgbọ́n tó bá jẹ́ pé mo ti fi ṣe nǹkan tó yẹ kí n ṣe ìgbà tẹ́ ẹ̀ bá pè mí mọ́ ẹ má wọrí ntajà máa jẹ ìṣọ́ àwà. eléré bá di pé èèyàn kan èèyàn kan fẹ́ bímọ ó wá níṣòro kọ̀ọ̀kan tampan ni mo fẹ́ gbọ́ látẹ̀ni ṣó ní kankan tó wà níwèé tampan pé tọ́mọ ẹgbẹ́ tó bá ṣẹ̀rí kò sínú constitution wa wípé tí ọmọ ẹgbẹ́ bá sick ẹgbẹ́ ni kó gbé lọ sí hospital kò sínú constitution wa ìfẹ́ ni a jọ ń lò pẹ̀lú ara wa because we see ourselves as one big family ṣé you understand but we don't need to take it for granted ní ìlàdẹ̀ tí mú bẹ́ẹ̀ ni pé ó dọ̀ràn yàn it's not ṣé you understand sí èmi ò ní ká máa rọra wa lọ́wọ́ but it is not compulsory necessity ni pé okay it is necessary we help each other but it is not compulsory. torí gbà tí bàbá wa bá síwé tampan ò ṣe o bàbá wa Fádèyí mo dẹ̀ bá yín sọ̀rọ̀ náà wọn kò oríṣiríṣi nǹkan tẹ́ sọ. bẹ́ẹ̀ni tí ò hàn sí àwọn aráyé tó jẹ́ pé kínní. tí ò hàn sáwọn èèyàn ṣe rí ká ló wà ní constitution wípé nínú constitution o ààyè wà fún ọmọ ẹgbẹ́ tó bá níṣòro bíi kó sick bíi
torí ńgbà tí ẹ má bínú bàbá ńgbà tí alábìnrin tó lọ bímọ tó ṣaláìsí sí Canada kan ni mo jí ọlá àwọn èèyàn gbẹgbẹ náà sọ nǹkan wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n bú wa kódà àwọn kan tiẹ̀ call me out wọ́n sọ pé ká ní bàbá wa kan lẹ́kọ̀ọ́ kó lẹ̀ ṣé bá ṣe máa fi lẹ̀ sí Canada ni mo kàn rẹ́rìn ni number one kì í ṣe gbogbo àwọn tẹ máa ń rí yẹn lójú ọmọ ẹgbẹ́ TAMPAN àwọn kan wà àwọn ọmọ ẹgbẹ́ TAMPAN irú ẹ̀ tẹ́ ẹ ṣẹ̀ dárúkọ yẹn sí mo jẹ́ ọláyà kì í ṣe ọmọ ẹgbẹ́ TAMPAN ṣé ẹni tí ò kì í ṣe ọmọ ẹgbẹ́ TAMPAN tó jẹ́ pé ẹgbẹ́ míì ló ń ṣe ẹ bá ẹgbẹ́ tó ń ṣe yẹn ẹ bú yẹn ẹgbẹ́ tiwa tí ò sí ń bẹ̀ lẹ̀ ń bú mi mọ̀ bóyá ẹ gẹ́ẹ̀tì nǹkan tí mo ń sọ yẹn Muslim society Ahmadiyya wà ń bẹ̀ Ansarudeen wà ń bẹ̀ kìnnì kan wà ń bẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ Christian Celestial Church wà Anglican Church wà Catholic Church wà nígbà tí ọmọ Anglican bá wà ní problem tẹ wá ló ń bú ọmọ Sẹ̀lẹ̀ just because they are all Christians that's not fair ìyẹn kọ́kọ́ dé ní kò tún wá sí nínú constitution society yẹn wípé ẹni tó bá ti ṣe báyìí o nǹkan báyìí la máa ṣe fún basically pé gbogbo wa jọ jẹ́kọ̀ọ́ náà la fi lè ranra wa lọ́wọ́ gbogbo eléyìí tó máa ń bú wa ẹ pé wọ́n á dẹ̀ máa gbé mọ́tò dẹ̀ndẹ̀ káàkiri dẹ̀ndẹ̀ mọ́tò mélòó ni wọ́n ń gbé kiri ìyẹn kọ́kọ́ dé ní ó dà tí ń bá lówó tí mo lè fi ra mọ́tò dẹ̀ndẹ̀ kí ni tiẹ̀ ebí mi mo ṣiṣẹ́ owó mi àbẹ́gbẹ́ ló fún mi ìgbà tí òun ṣẹgbẹ́ ló fún mi lówó tí mo ká débìtà máa fi sọ pé ẹ wo mọ́tò tẹ́gbẹ́ rà fún bó ṣe fi ń ṣe kí ni ebí mi mo ṣiṣẹ́ owó mi tí mo fi ra mọ́tò dẹ̀ndẹ̀ ẹ mọ̀ bóyá mi ò láṣọ dẹ̀ndẹ̀ ńlé ẹlòmíì dẹ̀ láṣọ dẹ̀ndẹ̀ ẹlòmíì ilé dẹ̀ndẹ̀ lóní ilé dẹ̀ndẹ̀ lẹ́lòmíì ní tí n bá gun mọ́tò dẹ̀ndẹ̀ kí n tí n bá máa fowó mi mọ màá mi èmi ẹ̀dẹ̀ kù sáárín èmi àti màmá mi èmi màmá mi ló dẹ̀ máa ṣẹ́ pé èmi bí ẹ òun fowó kí ni tara àdúgbò náà you know so but because these people are not objective ṣé you understand anybody tó bá complain ṣe rí kò wù mí kí n máa dá sí àwọn kankan àti máa ń wò pé kò yẹ kí n sọ but tó bá dé level tó yẹ kéèyàn ti open up èèyàn máa sọ nínú tíátà kò mí pé àwọn táwa nínú tíátà Yorùbá kí n kàn mú Yorùbá á ju 5,000 lọ ṣe gbà bẹ́ẹ̀ gbogbo akọ́lọ̀ rẹ o iṣẹ́ pa àwọn kan pọ̀ ni we can be colleagues we may not be friends. Yes. kì í ṣe gbogbo àwọn tó wà nínú tíátà ni mo mọ ilé wọn kì í ṣe gbogbo ẹni tó wà nínú tíátà ni mo mọ ìyàwó ẹ̀ kì í ṣe ẹni tó wà nínú tíátà ni mo mọ ọmọ ẹ̀ ó mì pa kì í ṣe ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ mi mo mọ ìyàwó wọn mo mọ ọmọ wọn mo mọ ilé wọn àwọn tó jẹ́ ọ̀rẹ́ tèmi náà wọ́n mọ ilé mi wọ́n mọ ìyàwó mi wọ́n mọ tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ nínú ilé mi wọ́n ń dá sí tó bá ń ṣẹlẹ̀ nínú ilé tiwọn náà mò ń dá sí tó irú èèyàn bẹ́ẹ̀ àbí irú èmi bá wá ní problem àjọ máa dá sí tọrọ rẹ̀ ni wa bọ́ ẹni tí mi ò mọ̀ kí lẹ ṣe rò pé màá dá sí à ń pẹ̀lú gbogbo ẹ̀ náà àwa sì ní ẹgbẹ́ náà tó ń dá sí nǹkan tí ó kàn wá tán bá sọ pé ọmọ wa kan sick àwa náà la máa pariwo síta tá máa wá bá ṣe máa rí ìṣòwò fún àwa la máa dáwó láàrin ara wa give it to Lagos chapter of TAMPAN mo ń rí nǹkan tó máa ń ṣe akitiyan wọn lórí ọmọ ẹgbẹ́ wọn tó bá sick wọn máa dáwó láàrin ara wọn máa dáwó láàrin ara wọn ẹni tó dáwó fún kókò kàńtà rẹ̀ lọ́kì kì í ṣe pé ó pọn dandan it is not kò pọn dandan o ẹni tó complain wípé wọn ò dáwó fún ṣó ń dá fún yàn rí tó bá dá fún yàn rí ó dá mi lójú wípé ẹni tó dá fún náà tí ẹ̀ náà bá fẹ́ jègùn mọ́yán ó yẹ kí ẹ̀ náà dá tiẹ̀ náà padà ibi tó rẹ̀ tó ti kọ́ mi nìyẹn. ẹ ṣe bàbá àṣà kan wà tó wà lórí afẹ́fẹ́ ń sìn àmọ́ ìyẹn fì mọ́ àwọn obìnrin àwọn ọmọ yín ẹ̀jẹ̀ nǹkan lọ́mọ yín díẹ̀ àṣà ń pé kéèyàn máa náwó kéèyàn máa gbówó ńláńlá kéèyàn máa ṣe àwọn tó dẹ̀ ń wà nílé pàápàá tán wò lórí ọ̀rọ̀ ayélujára nǹkan yìí púpọ̀ ní wọn ò mọ bó ṣe ń lọ ọ̀mí àmọ́ ní àṣetẹ tíátà ló wá pọ̀ báyìí nǹkan àmọ́ èmi wò pé ó tiẹ̀ ṣe ó lè jẹ́ bẹ́ẹ̀ ó lè jẹ́ bẹ́ẹ̀ ìyẹn pàápàá náà tún ṣe
ṣùgbọ́n ẹ̀rù tó ń ba èmi ni wípé wọ́n ní tí iṣu ẹni tó bá ta a máa ń fọwọ́ bò ó ni. Ìgboro ti dàrú, kò ń ṣe ọ̀rọ̀ ní tíátà nìkan, àtàwọn tó kù náà tó ń ṣe. A lọ sí pàtí, a máa gbé owó báyìí, gbogbo ayé máa rí bóyá 500 àbí kán máa náwó, kán máa gbà lọ́wọ́ ẹni tó bá wọn gbé dání, kán máa ná. Kò ṣẹ̀ṣẹ̀ nú pé kéèyàn náwó ní pàtí o, bọ́ èèyàn lè ná láì ṣó. Torí ìlú ti lé débi wípé ẹni tẹ́bi ń pa náà ń wo adé wò pé èmi á gbé bọ́ o, tẹ́mi ò bá lè gbé dání báyìí máa gbé lọ́nà kan náà. Ṣùgbọ́n n tó ń já mi láyà ni pé kán má fi kó bá wa tá a níyìí. Ṣọdọ́ máa kó gbóyún náà lẹ́ni bẹ́ẹ̀ yẹn lọ. Ibi tí wọ́n bá ti pàdé wa náà ti máa rò pé àwọn ọmọ tó máa ń gbowó yẹn lélẹ̀, wọ́n á kàn dé àtàkì wa, àwọn ò dẹ̀ ní, àwọn ò lówó yẹn, wọn ò dẹ̀ ní mọ̀ pa á ní, wọ́n lè jí wa gbé kan sọ pé àwọn ọmọ ẹgbẹ́ wa máa dáwó. Irú èmi béèyàn gbé mi kò sọ ọmọ ẹgbẹ́ tó máa dáwó, torí mi máa ń sọ̀rọ̀. Ọlọ́run má jẹ́ kọ́ lọ́run ó mú wa o. Mi ì mọ ẹni tí ó máa dáwó fún mi o. Kán jọ ọ̀kan torí Ọlọ́run, kán ṣàánú irú àwa tí àmówó gbé dání yẹn. Ẹni tó bá fẹ́ fún lówó kán fún kó máa lọ. Ṣé bẹ́ẹ̀ ni tẹ́ fún àwa dúpẹ́? Bẹ́ẹ̀ni, á dẹ̀ dúpẹ́ pẹ́ fóun. Àánú á dẹ̀ mọ̀ pé fóun ọjọ́ tó náà bá máa dá orí yẹn padà, Ọlọ́run á fóun náà láǹfààní láti dá padà. Ẹ bá ṣó ẹ lórí tẹlifíṣàn more than million times. Ẹni tẹ́ ẹ̀ fún lówó ò ní dáwó padà fún yín, ẹni tẹ́ ẹ ṣe fún náà ló máa padà san orí, ló máa san orí yẹn padà àbí káwọn èèyàn mọ̀. Ṣé ti understand? Ìyẹn ń já èmi láyà o, ètò ìrora dọ́gbọ́n sọ yẹn, ó ń já mi láyà púpọ̀. Ó dáa, gbogbo irú nǹkan bẹ́ẹ̀ yẹn ń sìn ló ń jẹ́ káwọn ará àdúgbò máa bú wa. Náà mọ́tò dẹ̀ǹdẹ̀ tó máa ń sọ yẹn, èmi ò ní mọ́tò dẹ̀ǹdẹ̀ nù wa. Ó lọ ya mọ́tò dẹ̀ǹdẹ̀ lọ́wọ́ ẹnìkan ń gbé kiri, ó dẹ̀ jókòó síwájú òfin post. Ṣẹ́mọ̀, fake life. Ó ti pọ̀ jù. Mi ò ní ẹni tó ní òsí, àwọn tó ní náà wà. Ẹni tó fi ṣe priorities gan wà. Ẹni tó jẹ́ pé lẹ́yìn mọ́tò dẹ̀ǹdẹ̀ yẹn nǹkan míì kò lè tọ́ka sí mọ́, ó wà. Ẹni tó jẹ́ pé tó bá ra mọ́tò dẹ̀ǹdẹ̀ yẹn kò lè dá maintain ẹ̀ fún ọdún kan kó tó sọ pé kán ràn lọ́wọ́. Ẹni tó máa gbowó epo lọ́wọ́ ẹlòmíì wà. So why do we need all that? Ẹ ṣé bàbá, mo dúpẹ́ lọ́wọ́ yín. Àwọn òbí ń wò yín káàkiri, àwọn ọmọ náà dẹ̀ ń wò yín. Ọwọ́ aná ọmọ tọ́wọ́ náà fẹ́ ṣeré eré ìtàgé, yálà ọkùnrin yálà obìnrin, ó dẹ̀ ń gbọ́ yín báyìí. Kí lẹ fẹ́ sọ fún àwọn òbí yẹn, kí lẹ fẹ́ sọ fún àwọn ọmọ yẹn bó ṣe ń wò yín báyìí tí wọ́n nífẹ̀ẹ́ ṣiṣẹ́? Àwọn òbí gangan ni mo máa bá sọ̀rọ̀. Kán jọ kán bá wọn ọmọ wọn sọ̀rọ̀ dáadáa pé tó bá jẹ́ pé kíní ẹ̀ wù wọ́n kàn ṣe bó ṣe yẹ kó rí. Ṣé rí ẹlòmíì amòòkùnṣìkà ni wọ́n o. Iṣẹ́ yẹn wọ́n fẹ́ fi bójú ni, ọ̀tọ̀ ní nǹkan tó fẹ́ ṣe. Wọ́n dẹ̀ fẹ́ ń pa iṣẹ́ yẹn lára ni. Wọ́n fẹ́ ń pa iṣẹ́ lára ni. Torí pé èyí tó bá fi iṣẹ́ yẹn bójú tó ń ṣiṣẹ́ mi, iṣẹ́ yẹn náà máa ló ń ṣe. Torí iṣẹ́ yẹn ó ní òkìkí fúnra rẹ̀. Téèyàn bá ń ta epo, tépo yẹn ń fún lówó, tó ń ṣe iṣẹ́ móhùnmáwòrán àbí tíátà tíyẹn ò fún ní kọ́bọ̀, gbogbo owó tó bá ní ṣe náà máa ní ìdí iṣẹ́ tíátà àti móhùnmáwòrán ló ti rí. So same thing pẹ̀lẹ́ tó bá ń ṣe arm robbery. Tó bá ń ṣe arm robbery, tó ń ṣe tíátà, wọn ò ní fojú sí arm robbery ẹ̀, tíátà náà máa ló ti rí. Ọjọ́ tó bá wà mú fún arm robbery, wọn ní gbogbo ní tíátà ló ń jalè. Olè ni wọ́n, arm robbers ní gbogbo wọn. Wọn ò ní mọ̀ pé ẹnìkan ló parí nílùú apárí, tó ń pe gbogbo wọn ní apárí. Kán jọ ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ yìí kó ṣe dáadáa. Kò ṣẹ̀ṣẹ̀ nu pé kéèyàn múṣẹ́ míì mọ́ o. Àwọn tó níṣẹ́ gidi lọ́wọ́ ní lọ́ọ̀yà tó nílé epo wà. Kò dẹ̀ ilé epo kì í ṣe kóòtù. Dókítà tó lótẹ́ẹ̀lì wà.
èmi ò dẹ̀ rò pé wọ́n ń ṣe sọ́jírì ní yàrá hòtẹ́ẹ̀lì. wọ́n ṣe sọ́jírì ó kọ̀ yàtọ̀ síra ó wọn. yàtọ̀ síra wọn, ẹ̀yin ló yé o, èmi ò mọ̀ ń pa àyàn, ẹ̀yin nìyẹn yé o, èmi ò mọ̀ pé tó ń ṣe sọ́jírì ń bẹ̀. wọ́n ṣe ṣẹ́ lè yànnà kò ń ṣe tó ní pọ́nrán kùn àbọ̀ rán kìíní ẹ kí wọ́n máa ń rán bẹ́ẹ̀. wọ́n rán kàn máa kọjá wọ́n rán kan ní àtò ẹ jẹ́ kí n fìyẹn lẹ̀ fún yín o. ntẹ́mi mọ́tò ń ṣe ni pé èèyàn máa ń jẹ pẹpẹ súùpù lótẹ́ẹ̀lì. kéèyàn dẹ̀ mú nǹkan lé. èèyàn á dẹ̀ mú nǹkan lé. kéèyàn oorun bá kún yàn tí ò bá lè rí ilé lọ wọ́n á mú yàrá fún un á sùn tó bá di lọ́la a máa lọ ilé ẹ̀ àbí kó tẹ̀síwájú nínú ìrìn àjò ẹ̀. èmi ò mọ̀ pọ́n tó ń ṣiṣẹ́ abẹ ní. tẹ́bàtẹ̀ tí wọ́n ń ṣe ẹ mọ̀ jù mí lọ́wọ́ irọ́ mọ̀ tó yín kẹ̀ kí n má ṣe gbogbo ẹ̀ náà ló yẹ kí n mọ̀ jù yín lọ etí mi ò ní mọ̀ tó yín á wà èdè mi ò dé mọ̀ tó yín náà máa wà. ìgbọ́wọ́ òbí ló pọ̀ sí. ló pọ̀ sí o charity begins at home. ẹ jẹ́ kí àwọn òbí yẹn sọ pé má bà orúkọ olórúkọ jẹ́ o, má bà iṣẹ́ oníṣẹ́ jẹ́ o. àwọn tó dẹ̀ wà ń bẹ̀ náà kàn jọ kàn mọ irú èèyàn tí wọ́n máa kó dání kiri all in the name of money. orúkọ rere ó sàn ju wúrà òun fàdákà lọ. fọ́wọ́n obìnrin tó jọ̀wọ́n ọ̀dọ́ tí wọ́n fẹ́ ṣiṣẹ́ iná ẹ bá mi gbà wọ́n mọ̀ràn obìnrin lé. ìmọ̀ràn mi sí àwọn obìnrin ni wípé kọ́mọ̀ pé ohun tí tán lọ́dún eégún ọmọ aláàgbà ń bọ̀ wá ràkàrà jẹ́kọ́. ìrònú akéwì kan oníṣẹ́ wúndíá ló wà ló gé ń gún ọ lójú. ó fẹ́rẹ̀ dàgbà náà tóge ó yọ fò lójú rẹ tíwà rẹ ó máa jà bí èpè. ọmọ tí èèyàn bá ń ṣe ní ìsìn pápá àwọn obìnrin wa àtàwọn ọmọ tá a bí sílé kò ń ṣe ní industry nìkan o. tó bá rò pé yes that is what is trending máa ṣe ó dìgbà tó o bá dé stage tó bá rò pé o máa kú tó o bá kú ńkọ́ tó wá dé stage kan tó wá dẹni tán kan páàkì sẹ́gbọ̀n tí a ti rírú ẹ̀ rí àwọn tó jáyé lánàá dà wọ́n ti kú wọ́n ti lọ that is the bí life ṣe rí ni ẹ̀ you know it's dynamic it's changing. tó bá di pé ẹ dàgbà ẹ dògbó wá di pé ẹ̀yin náà rí bí àgbà rí tó bá ń sọ pé Dele Odule pàápàá ràn wọ́n tí wọ́n tẹ̀ tí bí ń sìn kí lẹ fẹ́ kọ́ máa rò kọ́ máa mọ̀ tó bá sọ orúkọ yín kí ni nǹkan tẹ́ fẹ́ kọ́ mọ̀ yín. well I want to thank God mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà pé bí wọ́n ṣe ń dárúkọ àwọn bàbá wa Kọ́lá Ògúnmọ́lá bàbá wa Dúróládépọ̀ bàbá wa Ògúndé bàbá wa Ìṣòpẹ̀pẹ̀ bàbá wa Jímọ̀ Aliu gbogbo àwọn àgbàlagbà àwọn ìyá Òṣogbo tán tí ẹ ṣe wà àwọn ìyá Àwẹ̀rò àwọn ìyá Rainbow bọ́n ṣe ń dárúkọ wọn ẹni tó jẹ́ pọ́mọ kékeré náà ń dárúkọ wọn èmi náà bílí pé wọ́n máa padà dárúkọ èmi náà ṣùgbọ́n á wù mí kí n ti ṣe àwọn nǹkan kan lẹ̀ tó jẹ́ pé tán bá ti rí máa kàn sọ oh okay òun ló níbẹ̀ ohun mi tí ì ní báyìí is beyond mokole is beyond that is my vehicle ṣùgbọ́n kéèyàn bá ok ẹ jẹ́ kí n fi bàbá Adébáyọ̀ fà létí kí n fi ṣe example kẹgbàgbé pé ẹnìkan wálé ayé tó ń jẹ́ Adébáyọ̀ fà létí nígbà tẹ́ bá píìkì ìwé kan báyẹn rántí pé ẹnìkan ń jẹ́ Adébáyọ̀ fà létí kẹgbàgbé nígbà tó bá sọ nǹkan kan tó ní í ṣe pẹ̀lú Ṣàngó ẹ̀mọ́ ìpẹ́ nìkan wáyé tó ń pè ní Dúróládépọ̀ tó bá sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ bọ́ sọ̀rọ̀ kí ẹni ní láńkẹ́ ọ̀mú kíní kan torí gbogbo yẹn wọ́n ti di institution. I pray that I become one day. mo sọ fún pé ètò àgbààgbà tèmi mo kó máa yàtọ̀ ṣẹ́yìn náà rí bá ṣe mú láti ìbẹ̀rẹ̀ títí dìsìn nǹkan tí ṣẹ́tẹ̀ náà wà lájẹ́ yìí inú mi dẹ̀ dùn pé bàbá ọ fún wa gẹ́gẹ́ bá ṣe fẹ́ ni àwọn ìbéèrè tó ti ń fàjà tó ń kò sí yẹn mọ́ wọ́n ti yànnàná ẹ̀ fún wa táwọn bá ń sọ̀rọ̀ nípa tíátà ní Nàìjíríà ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ gbọ́bọ́ ṣe mú látọdún tó ti pẹ́ títí dìsìn ìbéèrè tẹ́ bá tún wá fẹ́ béèrè bóyá bákan méjì kan náà tẹ́ bá béèrè àjẹkọ́mọ̀ àdẹ̀tún jẹ́kẹ́yìn náà bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín sà. a máa rí bá o. ẹ ṣé gan sà o. mo dúpẹ́ o. ẹ pẹ́ fún wa sà. àmín. ní kú báyìí o. àmín o Jésù. pẹ́ ẹ̀dẹ̀ jèrè iṣẹ́ yẹn jèrè ọmọ yín. àmín. a dúpẹ́ lọ́wọ́ yín sà. thank you so much. very much. ẹ bá mi kàn wọ́n lólùfẹ́ yín kó tún do ọjọ́ mi ọjọ́ rẹ̀. lẹ́ẹ̀kan sí gbogbo eléyìí tí n bá sọ tó bá dà pé o tún bí inú náà ẹ má máa bínú sí mi òótọ́ ọ̀rọ̀ máa ń korò náà ni títí ọjọ́ mi tá a tún máa pàdé ire o. ètò àgbààgbà wa lè ní nìyẹn bàbá wa legendary
legendary Bámidélé ọdún wa jẹ́ David Odule àwọn nìyẹn àwọn làbá ṣe fọ̀rọ̀ ọ̀rọ̀ tó dẹ̀ ṣe kí ni tó kí ẹ má sọ nǹkan tó bá sọ àmúwá fún yín ẹ wò lórí starters ibẹ̀ ẹ̀ dẹ̀ tún wò ní orí ẹ̀rọ ayélujára náà mo dúpẹ́ lọ́wọ́ Láwálé Tẹ̀mọ́wọ́ tó wà lẹ́yìn ilé ń bí tàjọ mu pẹ̀lú Gbénga ọmọ nìtàn ọmọ legendary nìyẹn oníṣègùn náà wà ìlú Ìbàdàn láwà àwọn àti bàbá